yẹn tún di early last year mo tún padà lọ manager àbí kí ló ń porúkọ ẹ̀ ìyẹn fi ìwé yẹn hàn mí báyìí ó ní kí n wo ìwé yẹn wá ní. ṣé ẹ gbọ́ nǹkan tẹ́ ọmọ ìyá àbẹjọ ọmọ aráyé lè sọ lóòótọ́ làwọn ń gbélé ṣùgbọ́n wọn ò fáwọn níwèé lé Bóríyọmí Hamzat ọba tẹ̀lé Muyideen dé Àgbàlá Gabriel lọ́jọ́ yẹn kò ní gbà wélé Bóríyọmí ọba béèrè wélé yẹn kò ní gbà ńgbà tán wá fún Muyideen lágùn nílé nǹkan fún níwèé lé ǹjẹ́ Muyideen ní access sílé yẹn n ti ń wọlé orí ọ̀fẹ́ ni láti kówó jọ àti kó ọrọ̀ jọ because let me ask you wọ́n láwọn fẹ́ ṣe 7 years anniversary kẹ́ni business yẹ tó ń ṣe kó tó dá church lẹ̀ kó tó ra ilẹ̀ rẹpẹtẹ that is my first question at what age torí pé ọmọ kékeré lásán ọmọdé ni sorry to use that language Àgbàlá Gabriel ò tí tó 50 èmi tí mo ń sọ̀rọ̀ ẹ̀ náà ní ìsìn ọmọdé ni mí so now kí ni business tó ń ṣe tó fi acquire gbogbo àwọn nǹkan gbogbo àwọn nǹkan tó ń ṣe tó nígbà náà so ó túmọ̀ sí pé because as far as I'm concerned Àgbàlá Gabriel ò lè gbàdúrà ìṣẹ́jú 5 as far as I'm concerned mi mọ capacity preaching mi mọ how spiritual he is nípa ká tú ìdè ká já ìdè ẹja ayé tanra wa ká kó onídìdò eré ọmọdé ni ẹ má jẹ́ àwọ̀ bẹ̀rù ẹja gbọ́rọ̀ ẹ̀ síwájú sí i packaging ni gbogbo ẹ̀ kò wá straight forward rárá. so wá ló máa ń búlì èèyàn pẹ̀lú ọlọ́pàá ẹ bá ń sọ fún pé kó búlì mi pẹ̀lú ọlọ́pàá lórí eléyìí tí ń bẹ ńlẹ̀ yìí wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá fẹ́ sọ̀rọ̀ yóò fọlọ́pàá halẹ̀ mọ́ tàbí kó fọlọ́pàá arrest wọn àwọn náà bá dákẹ́ ẹ sọ pé kó fọlọ́pàá halẹ̀ mọ́ mi bọ́yé mi náà dákẹ́ God bless you. ṣùgbọ́n máa ń wá ọlọ́dẹ ń tẹ̀síwájú iṣẹ́ adẹ́gbẹ́ wọn ó jẹ́ Friday kan tá à ń lọ sí Ìlọrin ṣùgbọ́n tá a máa dé ní Saturday àwọn tí mo á kàn ń pè àǹtí yẹn báwo níṣẹ́ tí àwọn tí rówó gan o in fact wọ́n ń send receipt sí ọ̀dọ̀ tèmi gan ìyẹn àwọn tó ń send owó. wọ́n ń send receipt sọ́dọ̀ tí wọ́n gan àwọn tí mo béèrè lọ́wọ́ pé ṣé wọ́n ti rówó àwọn ń lọ sí Ìlọrin náà kí n tó gbàgbé problem Àgbàlá Gabriel mistake tó ṣe ò ní pé initially ńgbà tó ti mọ̀ pé okay foundation yìí ò fi ṣe business ni o àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ nínú tẹ́ bá generate náà lè ti máa san salary fún wọn because woman yẹn sọ categorically lady yẹn sọ kejì ó ní àwọn tó wọ uniform tó wọ first tán tẹ̀lé òun ó ní sọ pé káwọn ó tó kú òǹlé ó ní iye táwọn máa ń gbà lọ́wọ́ ẹni táwọn bá fẹ́ wọ uniform táwọn fẹ́ wọ first tẹ̀lé bí ìsẹ́ni yẹn ní ọ̀sán fún wọn nbí dáàdì ní ọ̀sán tẹ̀tẹ̀lẹ̀ dáàdì ò sì lè gbowó sínú àkáǹtì wọn mọ́ that means ẹni yẹn náà ní ọ̀sán ọ̀nà owó alẹ́ fi sọ pé ẹni yẹn ń parọ́ so mistake tó ṣe ni pé ok o ẹnikẹ́ni tán bá fún lówó percentage báyìí ní ó lọ sínú foundation o percentage báyìí ní ó lọ sọ́dọ̀ tiẹ̀ but as far as I'm concerned kò sóore nínú oore tá a bá ṣe tá a lóṣòtì because ẹnikẹ́ni tó nílò ìrànlọ́wọ́ tá a tọrọ owó fún bẹ́ẹ̀ bá tún yọ̀ọ̀dá 10 ń bẹ̀ gan-an ẹ̀ tún ṣe dáadáa ìyẹn nìdí 13 million ò tí ì pé ẹ ti ń pé kó so oúnjẹ fún ṣọ́ọ̀ṣì ṣé ẹ fẹ́ kára rẹ̀ ọ̀yá báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa fẹ́ ṣe surgery fún náà máa fọ́n gbèdéke àsìkò ń gbé láàrin àsìkò báyìí sásìkò báyìí wọ́n gbọ́dọ̀ ṣe o bí wọ́n bá gbọ́dọ̀ ṣe èkúrọ́ tẹ̀yìn ní fàǹfà o nǹkan mi ò ṣẹlẹ̀ o wọ́n lè ṣe má tọ́jú mọ́ o. so kí wàá la wá ń sọ ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ àwọn èèyàn kan wà so gullible ọpọlọ wọn ti block làákàyè wọn ti seize ojú wọn ò ríran wọn lajúlẹ̀ kànàmọ̀kànàmọ̀ o kì í ṣe pé wọn ò rí kòtò wọn ò rí gegele ṣùgbọ́n wọn ò rí nǹkan kan etí wọn ò gbọ́ nǹkan kan ọpọlọ wọn ò sí sí nǹkan kan làákàyè wọn ò sí sí nǹkan kan because many people are still siding this man wọ́n sì ń defend ẹ̀ even lórí kọ́mẹ́ǹtì gan ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń defend ẹ̀ pé àwọn ọ̀tá ni wọ́n ń gbógun tì ní Àgbàlá ẹ máa jẹ́rí wọn ẹ máa ṣe gbá I was like ayẹyẹ tọ́gọ̀ ò ní gbọ́n o because ibi ọ̀pọ̀lọpọ̀ kú ẹjá gbọ́rọ̀ rẹ̀ jàre. wọ́n sẹ́ni inú mi dẹ̀ ń dùn màṣíwájú ìrọ̀lẹ́ sáwọ́dẹ ọjọ́ yẹn ó dẹ̀ pọ́n ti rí bí i 3 million bí 4 million forgotten so wọ́n náà máa dáná fún àwọn aláìní àwọn tó kù díẹ̀ tó ra máa ń dáná every Sunday fáwọn tó kù díẹ̀ káàtó fún wọn láǹtí yẹn ní àwọn máa gbé àwọn máa dáná yẹn inú tiẹ̀ bí mi
mo ní láyéláyé mo nílò ẹ̀yin kọ́lẹ̀ ń dáná fún wa tẹ́lẹ̀ náà oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè ẹ̀yin wọlé rántí for the past 7 years oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè àmàlà ráìsì ẹ̀bà tá a ti ń sè tó jẹ́ pé ọlọ́run bu àṣírí wa ṣé nítorí pé wàá rówó nínú mo yarí lọ́jọ́ yẹn Christian àlàyé ń bọ̀ mo yarí gan wọn nínú sọ wọn wá gbé àti ìyẹn wá bí ó ní kọjọ pé ẹ̀mí òun ṣe ni. ẹ ti ń wówó tó wẹ̀ ò tí ì pé ìyẹn wàá sọ pé òun fẹ́ sóúnjẹ 800,000 naira òun wà 30 million orí 4 million ní ọwà tó mú adúrú 800,000 naira nú ẹ̀ yóò sọ pé òun fẹ́ fi dáná oúnjẹ fáwọn èèyàn àwọn èèyàn tó fẹ́ dáná oúnjẹ fún yìí o wọ́n yìí sí arọ wọ́n yìí sábìrùn wọ́n yìí sáfọ́jú o àwọn èèyàn tó kù nínú ilé wọn tí wọ́n gun ọ̀kadà wá sí chọ́ọ̀chì ni wọ́n wá sí chọ́ọ̀chì láti wá jẹun irúgbé ayé wo làwọn èèyàn ń gbé ní tí wọ́n ń pè ní poverty mindset ni lo and behold wọ́n máa ń sọ̀rọ̀ nípa tálíkà mo fọlọ́run búra tálíkà ni mí kàtígórì tálíkà mo pín sí yes bí mo ṣe wà yìí tálíkà ni mí but not by mindset by pocket wise àìlówó ní báǹkì ni mo fi jẹ́ tálíkà ọpọlọ mi ìsọpọlọ tálíkà mo ní sẹ́ǹsì ń bẹ láti di nǹkan ńlá bóore ọ̀fẹ́ àtàyè rẹ̀ bá yọ kì í ṣe lọ́nà àlùmọ̀kọ́rọ́ yín torí mo fẹ́ lé legacy ntọ́jọ́ pakùtẹ̀lẹ̀ fẹ́mi nu what legacy can I leave behind for my children tó kọ́ mi ó fi wúlò fún mi bí orúkọ Awólọ́wọ̀ bí orúkọ MK Abíọ́lá bẹ́ẹ̀ nìkan bá débí ní ìsọba dárúkọ pọ̀ máa Awólọ́wọ̀ lòun àbọ̀mọ́ máa Awólọ́wọ̀ á máa wò ó tìyanu ni àwọn kan ó sì máa súre fún un torí àwọn ẹ̀gbọ́n wa jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ láyé Awólọ́wọ̀ wa náà jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ láyé Awólọ́wọ̀ oríṣiríṣi nǹkan táwólọ́wọ̀ ṣe ni ọ̀parẹ́dò ní ó lè legacy ọyọ wa kò lẹ́kọ̀ọ́ ẹrú òyìnbó many things tá a lè kà tán ló bá Fẹ́mi Awólọ́wọ̀ ṣe kalẹ̀ ìyàtọ̀ jẹ torí ta ló ṣe jẹ́ torí àwa ayọ ọmọ káàró òjìrè làwólọ́wọ̀ ṣe lọ sẹ́wọ̀n náà sá sẹ́wọ̀n ọdún 10 láì jalè láì dófàdíyà láì lu jìbìtì láì fọmọ sówó so now àwọn èèyàn kan wà tó jẹ́ pé ọ̀rọ̀ kíákíá wọn ń wá owó kíákíá wọn ń wá owó tètè máa ń ranjú mọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn látọjọ́ tí ìyá mi ti sọ wípé mọ́kànjú wówó mọ́kànjú wọ́lá pípọ̀ ṣẹ̀ṣẹ̀ ni ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ wówó wọ́n ní wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì ó dáa ju kìtìkìtì wẹ́lú lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lóòótọ́ yọ ọmọ sarajọ́ kìtìkìtì wẹ́lú ni wọ́n ń pè ní òwò ṣùkùṣùkù dá wáíwáí kì í sẹ́ni kankan ní ó mẹ́ni kankan wálẹ̀ èèyàn kankan ní ọkọ ní ọ̀pọ̀ bọ̀ ọ̀pọ̀ ọbọ̀ fúnra rẹ̀ ní ọ̀pá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé wọ́n fẹ́ má gbàlá gébú wálẹ̀ ni wọ́n fẹ́ ṣe kinní kan ó ní òmù rẹ̀ wálẹ̀ ńgbà tábà fi parí ọ̀rọ̀ yìí ẹ rí i pé yóò ti délẹ̀ ẹ dáríjì mi o because ọ̀pọ̀lọpọ̀ àṣírí ti ń tú síta tí majority wọ ọmọ tẹ́lẹ̀ tá a fi ń defend ẹ̀ mo wà nú ẹni tó ń defend ẹ̀ ńgbà tí Suwe Bebe ṣẹlẹ̀ ọ̀rẹ́ Suwe Bebe kan sọ pé àwọn fẹ́ wá gbé lọ́ọ́ ọ̀dọ̀ Àgbàlá Gabriel wọ́n ní wọn release ẹ̀ fáwọn ọ̀ǹtí tí màá yẹ tó já láìsí mú èdè níbi tó bá wà òsì mọ́ bínú kó dáríjì púpọ̀ nù wa àmọ́ tó ń dé má bẹ́ aṣọ àmọ́ tó ń gbà wérewère tí wọn náà ṣe ni ọ̀já mọ́ òótọ́ rẹ̀ tá a fi ń pè ọ́ láláì mórí ńgbà náà àìlágbèkalẹ̀ rẹ ni ọ̀já mọ́ tó ń là kọjá àìsòótọ́ wọn ní mú ìdí sọ́ngbà náà wípé ìgò fẹ́ dàbí ẹni pé arákùnrin gan ní fẹ́yàwó òun ọmọ ìyá ìbejì ọmọ aráyé le òun náà sọ wípé ó fẹ́ máa ṣe sóhun and lo and behold bí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ lójú èmi àtiwọ́ agbára ta pé láyé Àgbàlá Gabriel ọ̀jẹ̀ ṣerú ẹ̀ wíwọ́n ipò àbítà ìrówó ẹ̀ sóbìnrin lọ́wọ́ àwọn tí ò wá rí fẹ́ni tó fi á jẹ́ pé àwọn tó gbé ṣòro wá ni ó máa tún wá dẹnu rárá irú ẹ̀ ò lè wáyé láéláé Muyideen ìfilé lẹ̀ o Muyideen ìfìyàwó lẹ̀ a ní Muyideen lọ sójú ẹgbẹ́ Adépàtẹ ó níbẹ̀ tẹ́ ń lọ́rùn kóun ó sùn lábẹ́ bíríìjì dájú kóun ó máa sùn nílé tán kọ́fò ní l'Àgbàlá Gabriel lọ àmọ́ pé Muyideen ní nítorí aggressiveness tiẹ̀ náà sówó ni ọ̀já ńlọ́jà fojú àfibisólóore mú gbogbo alápè bẹ́ẹ̀ o including myself kọ́lọ̀ ọ́ dáríjì mi kí Muyideen ọ́ dáríjì mi lórí ilé tí ń sọlẹ̀ yìí o
now èèyàn ní issue, èèyàn ní problem, ó wá dáná oúnjẹ fún yín ẹ̀dẹ̀ gbà á, ó rí epo sí mọ́tò fún yín ẹ̀dẹ̀ gbà á, níjó wá lówó tó ń wá pé tó wá máa pé. Inú mi dùn, mo ní wáò, inú ẹ̀ dùn. àwọn tó ń mórí báyìí nǹkan yẹn máa tẹ̀síwájú, àgbà wọn láyè wọ́n ṣe é, wọ́n dáná. àgbà wọn láyè wọ́n ṣe é, tá a bá rírọ àwọn tó mórí báyìí nǹkan yẹn á máa tẹ̀síwájú. So ọ̀dẹ̀ ní ọkẹ́ ọ̀fẹ́ kí wọ́n ṣe é, tó o bá fẹ́ kó ṣe wàá sọ gbólóhùn kan, madam ẹ tọ́jú owó yẹn sọ́wọ́ yín, à ń gbà á jọ ni, ẹ̀yin lẹ́fẹ́ ṣe sọ́jírì, ọ̀rọ̀ oúnjẹ kọ́ lọ́kàn. bọ́ bá tiẹ̀ wá jẹ́ pa bróògì àlè dáná oúnjẹ fáwọn èèyàn lónìí, kò túmọ̀ sí pé wọn ò ní jẹun títí ayé wọn mọ́. kò sápọn dandan, kì í sáàṣe oúnjẹ tẹ̀ ń bọ́ wọn Sunday nìkan náà ló ń gbé wọn láti Sunday di Sunday mi. tàbí sọ wípé àtàn bá ti jẹun lọ́jọ́ Sunday ebi ò tún pa wọ́n mọ́ o, ó tó di Sunday mi tí wọ́n tún wá jẹun. àbí kí lẹ́ ń di fún ọ lọ́lé, ìmújẹ tẹ́ ń ṣe náà ni ẹ ṣe jẹ 800,000 naira, àwọn èèyàn jẹun, wọ́n nù wọ́nù, wọ́n nù wọ́n mú mi sí pure water kọ̀ọ̀kan, kálukú ọgbàlé wọn lọ. wọ́n tún padà wá ń jọ Sunday mi, ṣé wọn jẹun ní Monday, ṣé wọn jẹun Tuesday, ṣé wọn jẹun Wednesday, ṣé wọn jẹun Thursday, ṣé wọn jẹun Friday, ṣé wọn jẹun Saturday kó tó tún di Sunday. ẹ má pè wá lọ́bọ̀ náà o, èyí sọ pé wá ò kọ́ ajá ní ń gbóni. èèyàn bí 800,000 torí iná tá a máa ń dá iná yẹn bí 500,000 every Sunday bá a ṣe máa ń dáná yẹn Every Sunday. 500,000 bá a ṣe máa ń dáná yẹn, excuse me. omi ní mu o, ó ń fi àmú mi. dáná yẹn 500,000 a máa rí posi bọ́ọ̀sì, ó lóun máa ṣe gbogbo ẹ̀, ó lóun máa rí posi bọ́ọ̀sì láti fẹ́ lọ gbá àwọn èèyàn, ó lọ bí 800,000. ó ń lọ bí 800,000. woman yìí the same thing tẹ́ni sọ lánàá nìyẹn. àwọn èèyàn kọ̀ọ̀kan ní kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí, ńlẹ́ nìyí kọ̀ǹfàmù yìí náà, ó ní Àgbàlá gangan kọ̀ǹfàmù fún rẹ̀ yìí. because mo sọ lánàá pé ẹni tó sọ̀rọ̀ yìí o, àwa mọ onírọ́ àmẹ́ntí ọ̀parọ́, ẹni tó sọ̀rọ̀ yìí o eléyìí ọ̀parọ́ o, bó ṣe rí gangan ló ṣe sọ, ọ̀rọ̀ ọkọ lẹ́nu wọ́n ṣàlàyé ẹ̀ tó bọ́n ṣe ń gbà á, bó ṣe ń sunkún. ẹ ń bá pákéèjì ọ̀rọ̀ yóò gbàgbé ìkan, yóò mú kan mọ́, yóò ìkan ò ní ráìmù ńbẹ̀, yóò ṣe mistake ńbì kan. lọ́jẹ̀ wọn a sọ pé bọ́ bá gbogbo tọ́sọ yóò tó bá wá lọ lù mọ́rọ́ báyìí kàṣà báyìí káwòdì ń lọ bí 800, ó lóun rèpo sí mọ́tò, kì í ṣe pé ó lóun rèpo sí mọ́tò, ẹ̀yin lẹ dìmáàndì fún, ẹ̀yin lẹ béèrè fún. ẹni ara ni ò lè sọ pé òun ó tún rèpo sí mọ́tò, kò lè ever, kò sẹ́ni tára ni tí ó sọ pé òun fẹ́ ra gan 800,000 nínú 4 million àbí 3 million, kò tí ì sí. eré kíkiní yóò tètè pé inú ìnira ni wúmà yìí wà, inú ìnira ló wà, brọ́dà wa Àgbàlá Gébú. wasn't comfortable though, mi ò fẹ́ àǹtí ní kágbó láì kó máa ṣe, and glory be to God wọ́n sì tún ń dá owó yẹn sí. ṣàwárí yín tó ṣe yẹn, owó tó fún àwọn tí mo àgbẹ̀ kan fi dáná Sunday tó fi dípò yẹn, òun ló tún wá trigger mi pé téèyàn bá ṣe báyìí jẹ́mi ló jẹ́ tó gbé àǹtí ilẹ̀. Can you imagine owó tó ṣe yẹn, owó tó ná yẹn, tó fún àwọn tíìmù wọn láti dáná yẹn ló trigger òun láti tún wo pé jẹ́ kí n tún gbé àǹtí ilẹ̀ kan sí i, nígbà tó owó ti ń wọlé ń bẹ̀ ẹ̀rẹ̀ tí ń ra revenue láti gbà ń bẹ̀, dandan ní ká ẹ trigger ẹ̀ kí business ó lè boost sí, kó lè boom sí. níbi a bá ti ṣe náà lásà ti jẹ, níbi a bá ti ń tọ́jú ọlọ́kùnrin láti tọ́jú ara ẹni tẹ́ fi ṣe nìyẹn. kí ló dé tẹ̀ bẹ́ẹ̀ sẹ́ lórí percentage, ẹ ti sọ fún aláìsàn gbà tó bá dé pé ẹ wá o, ajé ò torí olówó ẹ̀ sọ́dẹ̀ o, foundation fi ń ra àwọn èèyàn lọ́wọ́ ni o, ṣùgbọ́n iyekíye tẹ́ ẹ bá gbà ó ní percentage tí ó jẹ́ tí percentage báyìí fún foundation. bóyá ó dáa o 50-60 ní o, 60% yóò jẹ́ tọ̀dọ̀ yín, 60% 40% yóò jẹ́ ti foundation. bóyá 50-50 lẹ́sìn pín ní 50% tọ̀dọ̀ yín ni 50% ti foundation. bó bá dẹ̀ jẹ́ yín lẹ́mù 60 dẹ́fọ̀ ẹni tó ní problem ní 40, ẹ ti sọ́lẹ̀ kan náà ọkàn wọn ó ti wà ń bẹ̀ wípé iye báyìí lè fẹ́ gbà lọ́wọ́ àwọn, wọ́n dẹ̀ fi ilé ìtókù sọ́wọ́ Ọlọ́run. ẹni tó fi lè fún ẹ̀ lówó báyìí tó dẹ̀ ṣe báyìí ó yá because on the norms wọ́n ti gbé o ti rí over 3 million bí nǹkan, ó yẹ ká ṣe sílẹ̀ because èrò tún pọ̀, èrò pọ̀ ìṣọ́jú pé àwọn náà nídìí lọ́wọ́ àkáǹtì ẹ̀ náà dẹ̀ dá sí was it my account. èrò pọ̀, èmi rò wípé àṣetán ló lórí yìí, kò sẹ́ni tí dúpẹ́ lọ́wọ́ aláṣekù. bí èèyàn bá fẹ́ sọ̀rọ̀ kó ṣe láṣẹ pé gbogbo aláǹtọ́rọ̀ àṣegbé orí lọ́dọ̀ Ọlọ́run, bàbá fẹ́ ràn yàn kan lọ́wọ́ ẹja kọ́kọ́ yanjú ẹ̀ ná ká tó tún mẹ́lòmíì mọ́. ìyẹn nìdí 13 million naira, ó wá rí 4 million naira, ó ti ná 800 million, ó ti ná 800,000 fún àmbẹ̀, ká sọ pé ó ti ná 1 million.
ẹ wá nígbà tó 3 million normally ẹ ti máa ṣí ilẹ̀ níbo ni kò ti rí lè tó kù kan kó tó lọ sí péjì míì káwọn eléyìí wá sọ pé àwọn ti rí lọ́dọ̀ Àgbàlá Gabriel káwọn tó ẹ̀pọ̀ ẹ̀ lọ́dọ̀ Àgbàlá Gabriel kán tó wá sọ pé kí ló ń ṣe ẹni iná kan ń gbà wá káàkiri ni adáwó fún lọ́dọ̀ Àgbàlá Gabriel náà ó tún ti wá dọ́dọ̀ ẹni kí ló dé tó ń ṣe báyìí àbẹ́ ẹ̀mọ́ implication ni the same people ló ń wò wá káàkiri the same people yes the same people àwọn olólùfẹ́ Àgbàlá Gabriel ń bẹ lórí péjì mi ní ìsìn wọ́n ń wò mí lórí YouTube lórí Facebook àwọn tó mọ lady yẹn náà àwọn tó súnmọ́ àwọn tó mọ Ìyá Ìbejì ọmọ aráyé le àwọn tó mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóòṣèré tí Àgbàlá Gabriel ti gbé wọ́n mọ̀ ń pa ẹ̀ wọ́n wà lórí péjì báyìí the same set of people náà ló ń wò wá àwọn tí ò tí wò mí ní ìsìn wo nǹkan mi lọ́wọ́ ni wọ́n bá ti kó ń bẹ̀ wọ́n bọ̀ wá pé Awikonko wà on live ẹ̀jẹ̀ sáré lọ wò ó láwọn Àgbàlá Gabriel lọ fẹ́ sọ ẹja gbọ́ nǹkan tó fẹ́ sọ the same set of people náà ń wò wá kọ́ wá jẹ́ pọ́dọ̀ mi ni woman yẹn wá ó ti wá sọ́dọ̀ Àgbàlá Gabriel everybody believe pé ntọ́ bá ti dọ́dọ̀ Àgbàlá Gabriel tọ́ bá ti báyàn tọrọ owó wọ́n máa dá ní sá ayé ń tọ̀ndẹ̀ ti dá kẹ́ni tó kù l'Àgbàlá Gabriel tó wá padà wá sọ́dọ̀ mi àwọn èèyàn máa sọ pé obìnrin yẹn ń lu jìbìtì káàkiri ni wọ́n á ní sọ pé owó ni ò pé a sì ní láǹfààní àti sọ fún pé Àgbàlá Gabriel ní ọ̀gbá pé o ní tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé bàbá dá sọ fọ́ọ̀lẹ̀ sí la páláró bàbá la ọ̀lẹ́ níjẹ̀já síndélé bàbá fẹ́ sórí ká sórí tàbá ní sórí ká yọ̀ǹda orí ńgbà tó ọmọ pọ̀ fẹ́ ran ọmọbìnrin yẹn lọ́wọ́ ẹ ràn lọ́wọ́ tẹ́ fi rówó ẹ̀ pé tí ó fi lọ sí sọ́jírì tó bá sí sọ́jírì tán lẹ tó lórí yìn gẹ́gẹ́ bí foundation ṣé foundation yìí sọ pé ó fẹ́ máa help àwọn èèyàn láàbọ̀ ni ṣé ẹ̀kan sọ pé ẹ fẹ́ máa ṣe ń bẹ̀ ni kí wàá ní ìtumọ̀ foundation yìí ò ní ìtumọ̀ nìyẹn náà ìyẹn ní di 13 million orí 3 million ẹlẹ́fẹ́ sí ilẹ̀ kọ́ máa lọ níbo ni kó 10 million tó kù kí ló dé tẹ wá accept ẹ kí ló dé tẹ gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni foundation yín wà fún so wà fún specific people kò sí fáwọn èèyàn kan àwọn tó wà ní church tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ẹ̀ tí ràn lọ́wọ́ kó wọn tó dé kí ló dá wọn dúró tẹ́ẹ̀ fi tí gbé wọn kí ló dá wọn dúró torí pé kéèsì wọn wà so pathetic débi tó lè move àwọn èèyàn tí wọ́n fi dáwó fún wọn ní ọ̀jẹ́ kẹ́ẹ̀ tí gbé wọn ẹ sì ń fọkàn wọn balẹ̀ pé kán má wọ́rì ẹ gbé wọn ẹ bù wọn ẹ gbé wọn gbogbo akọ́lò mùgọ̀ náà. kò ṣe gan wọn fi wá kọ̀ bá wọn fi sàkáǹtì mi so ó yẹ ká ní kó máa lọ bẹ́ẹ̀ ní tó ṣe ní Sunday yẹn ó wá trigger mi pé èèyàn ló fowó lẹ̀ kan fi dáná fáwọn àti fáwọn tó kú díẹ̀ káàtó yìí no jẹ́ kí n tún gbé ó yẹ pé after a week mo tún wá tún gbé again pé ẹjọ́ ẹ bá rántí lọ́wọ́ in fact mo tún sọ ọ́ nínú fídíò yẹn pé àǹtí torí lọ́jọ́ Sunday tí àwọn èèyàn ń jẹun yẹn mo jẹ́ kó yá àwọn èèyàn pé àǹtí tó sì kì í òun ló fowó lẹ̀ tó fi dáná o àwọn èèyàn pray fún gan kì í sọ̀rọ̀ téèyàn fi pamọ́ it's not an hidden work kì í ṣe nǹkan tó ṣe ń kọ̀rọ̀ ní tí gbogbo chọ́ọ̀chì mọ̀ ni tí mo tún sọ níta tún gbé ní fídíò mo tún sọ nínú fídíò àwọn tó bá wọ fídíò yẹn àwọn tí èso alábòsí tẹ bá wọ fídíò yẹn mo sọ pé àǹtí try o ó dà ó fowó tó fi jẹun lẹ̀ ó dà ó lè po sínú mọ́tò ó ṣe there was a time tó sanwó lé àwọn kan ní church ẹ fọ́ọ̀sì ẹ̀ láti sanwó lé ní ẹ̀yin dádì àti mọ́mì mi ẹ gbọ́ sọ̀rọ̀rùn kéèyàn tí ń wówó ara rẹ̀ ò yá ó ní spine problem kò lè dìde ibì kan tó bá jókòó sí náà ni wọ́n ń gbé gbọ̀nsẹ̀ ni kó wá lọ mọ́ sanwó lé onílé ẹni ara bá dẹ̀ ní sanwó lé yẹn ẹ̀ ń fọ́ọ̀sì ẹ̀ láti ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ni against her will ó mú mọ́ra ìgbà tẹ́mi fẹ́ bọ́ ló yọkùn lọ́rùn ara ẹ̀ ẹ̀yin ṣe tí ni ẹ̀ ṣe tọ́lọ́run ẹ gbé foundation sábẹ́ ìjọ làwọn èèyàn fi ń pè ní pásítọ̀ àwọn tó wà lókè ògùn mo sọ gbólóhùn kan lánàá mo ní kí sáà pé àwọn tó wà lókè ògùn gọ̀ wọ́n gọ́ ó omi àánú ní ń bẹ lójú wọn o lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ ó tún padà dáwó f'Àgbàlá Gabriel àwọn èèyàn kan jẹ́ kó yé mi bẹ́ẹ̀ ẹnìkan wà ní London ó ní àwọn táwa ní London tó padà máa dáwó fún un ní London ni mo wà ó lèmi náà máa ń contribute ó láwọn tó wà ní London sì máa padà dáwó fún un àmọ́ ní tó nígbà tí ìsàwàlà bá wọn ṣiṣẹ́ wọn àwọn ṣe wàhálà káwọn náà kọ́ lọ́n jẹ́ káwọn náà jẹ wàhálà wọn àwọn ni wọ́n lómi àánú lójú tí wọ́n bá a dáwó so Ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ wọn ò lè máa dá fún òun náà Ọlọ́run sì máa ràn náà lọ́wọ́ yóò lè máa náwó wọn yóò lè máa fi àjà àwọn ẹni ẹlẹ́ni ntọ́ bá ti mú ọ tọ́ bá ti léèyàn lákàtà tọ́ bá ti fẹ́ káwọn èèyàn ó rìn mọ́ kọ́ mọ́ bàbá wọn sọ̀rọ̀ àbòsí ń bẹ́ẹ̀ kí ló dé tí mo ń restrict àwọn èèyàn
kò yé mi wọ́n jẹ́ kó yé wa wípé Àgbàlá Gabriel láwọn tọ́ọ̀gì tí wọ́n fi ń nà àwọn èèyàn ẹ máa gbọ́ wọn ní lálẹ́ yìí ẹ jẹ́ n sáré play ọ̀rọ̀ tiẹ̀ kí wọ́n padà sọ́dọ̀ ìyá àbèjì ọmọ Aráyélé onílà máa treat gbogbo ẹ̀. tó bá ń wà àánú àṣàánú nígbà yẹn mi mo ní kọ́ lọ bá pé àwọn kan jẹ wọlé 30,000 àti 40,000. Can you imagine ìgbà yẹn èmi ni mo ní kán lọ bá ọ̀rẹ́ mi ìwọ náà ló ní kán lọ bá gbogbo owó tẹ̀ ń gbà lọ́wọ́ ẹ̀ kò sílẹ̀ tó fínúfíndọ̀ ṣe ìgbà yẹn èmi ni mo ní kí wọ́n lọ bá ó sì máa ní kán lọ bẹ́ẹ̀ tí ń tọrọ owó kò sì máa ní kán lọ bẹ́ẹ̀ ní tààrẹ ọ̀yá ẹni tí ń ṣàìsàn tó fẹ́ ṣe sọ́jírì tí ń rewó jọ nígbà wọn kan fẹ́ sanwó ilé kán lọ bá kán lọ gbowó lọ́wọ́ ẹ̀ ìwọ náà lọ béèrè owó oúnjẹ lóní kán lọ béèrè owó oúnjẹ ìwọ náà lóní kán lọ béèrè owó epo mọ́tò so kì í ṣe ti owó ilé tán fẹ́ san nìkan lóní kán lọ gbà ó sì máa ní kán lọ gbowó lé lọ́wọ́ ẹ̀. mẹ́ta ni owó àwọn mẹ́ta jẹ́ 100,000 ìwọ́dẹ̀ rà àánú gbà lọ́wọ́ lọ́ba pé ẹ̀sọ́fà tí kò wá sanwó lẹ́mú mẹ́tẹ̀ẹ̀ta yìí ó dẹ̀ kọ́ 100,000 ilẹ̀ lójú ẹ̀ náà ṣe fáwọn tí wọ́n jẹ́ wọlé. Lo and behold ẹ̀yin dádì àti mọ́mì mi ìvù kí n má sọ̀rọ̀ mọ́ òye yí ẹ̀yin jèmi lọ ẹ̀yin lọ́gbọ́n jèmi lọ ẹ̀yin nímọ̀ jèmi lọ ẹ̀yin láròjinlẹ̀ jèmi lọ ẹ̀yin ní àgbéyẹ̀wò síra wọn jèmi lọ ìvù kí n má sọ nǹkan kan mọ́ ìvù kí n má play nǹkan kan mọ́ ìwọ ń sọ wípé òun rà àánú gbà ẹ sọ fún kó wá sanwó ilé àwọn ẹni yìí ìwọ náà ló ń sọ pé kán mówó tó kù wá ìwọ náà lọ gba gbogbo owó lọ́wọ́ ẹ̀ sọ̀rọ̀ pé dèdèrè ni wá ni. 30,000 ìwọ tí wọ́n ń send owó sí tó jẹ́ pé òun rí àánú yẹn gbà ó dà fáwọn ilé nìkan wọ́n dẹ̀ gba owó ilé yẹn gbà yẹn ó try níwájú Ọlọ́run àti ènìyàn the lady tried because mo máa ń gbọ́ pé wọ́n máa tún dáná tó bá ṣe oúnjẹ wọ́n ló máa ń fáwọn èèyàn jẹ lẹ́gbẹ̀ẹ́ èmi ò sábà rí àwọn tí màá ló máa rí èmi ò sábà ń sínú church so wọn ó try gan ìgbà kan wà tán fẹ́ ṣe rice ó gbé báàgì rice kan gbà yẹn ó ní kán gbé lẹ̀ àǹtí má wọrí iṣẹ́ inú church tún nìyẹn má wọrí iṣẹ́ ó tún lọ́jọ́ kan báyìí tó tún wá já báàgì rice kan síwájú ọ́fíìsì mọ́tà lónìí wọn láǹtí ẹ̀ ló ní kán gbé wá àǹtí ó ti pọ̀ jù why all this ó try. ìwọ lọ máa ráwọn èèyàn kan kí wọ́n lọ bá pé kó ṣe báyìí bẹ́ẹ̀ kíní ń bá wa ká òun láyà tọ́wá wa bọ́ ó wà ní àkílódé ní tẹ́ ló ń yọ ẹni lẹ́nu wáyé tẹ́ ló ń da wúmà yìí láàmú tẹ́dẹ̀mọ̀ pé ó ní ìdí ẹ̀ tẹ́dẹ̀mọ̀ parẹ́ òyà ẹ tún wá lọ ń stress ẹ̀ mọ́ bínú jáde máa ìdí á máa lọ. àwọn tó ọ̀run ó tún wá padà bá ọ̀rọ̀ tá a sọ ibẹ̀ náà ló sì wà o ìwọ́dẹ̀ ti ní kọ́ máa lọ ó ti feel relief bó ṣe kúrò lọ́dọ̀ ẹ pé Àgbàlá ti gbà ń lẹ̀ o míwá àwọn tó ọ̀run sì ń padà bọ̀ torí iṣẹ́ tó ọ̀run wọn ni pé kán mí sọ ọ̀pọ̀n gbà wá ìránṣẹ́ rẹ ni wọ́n tó bẹ̀ kán mọ́ gbà wá ìgbé ayé tó ń gbé nìyẹn brother kì í ṣègbé ayé tó dáa ìgbé ayé òpùrọ́ ni ìgbé ayé oníjìbìtì ni ìgbé ayé ẹni tí ò ní àkóyawọ́ ni kì í ṣègbé ayé aláàánú ìgbé ayé aláìláàánú ni because nínú àní àwọn èèyàn wọ̀nyí nínú ìṣòro wọn ló ti ń jẹ nínú ìdààmú wọn ló ti ń sọlá báwo ló ṣe máa sọ fẹ́ni tí ń rewó pé kó wá sanwó ilé àwọn èèyàn kan tó bá fẹ́ help àwọn èèyàn tó fẹ́ sanwó ilé tó bá já àwọn èèyàn gidi mẹ́rin church yín you can make an announcement ẹjọ́ o gbogbo àwa tá a rí légbé o gbogbo àwa tọ́lọ̀ ọba ṣẹ́gi ọ̀la fún àwọn èèyàn kan bẹ́nu church yìí you don't need to call them out don't let them know them ń gbé àwọn èèyàn yìí ni wọ́n ń nídìí owó lé 30,000 naira ó túmọ̀ sí pé àwọn èèyàn tó fẹ́ san 30,000 naira wọ́n gbé láàrin ìgboro èèyàn mẹ́ta fẹ́ san 30,000 naira ìwọ gangan tó ọjà Àgbàlá ò lè sacrifice 100,000 naira kò dẹ̀ sí èèyàn kankan nínú ìjọ tó lè gbé 100,000 naira tó bá já àwọn chọ́ọ̀chì ńlá ni individual ni ó gbé kì í ṣẹni tó tún ní problem láti sọ pé kó tún lọ kó wá Ọlọ́run ṣàánú gbogbo wa. gbogbo tẹ́mi rí nìyẹn tí mo fi gbé lẹ́ẹ̀mejì tí mo fi pé téèyàn bá ń ṣe báyìí ó yẹ kó rà àánú gbà pé téèyàn bá lè ní ojú àánú tó báyìí if this lady could be this merciful ó yẹ kó rà àánú gbà mo ní mo gbé tó ẹ̀mẹ́ta so bóyá upper week náà wà náà èmi wà lọ́ba mo ní wá ṣe bó ti ní bí 6 million ti wà ní àkáǹtì báyìí àbí 6 plus wá máa lọ sí hospital so at the fixed date that was upper week Tuesday èmi náà lọ ó rèpo sí mọ́tò church ó rèpo sí mọ́tò mi gbogbo wa lọ sí hospital mo tẹ̀lé wọn. ó rèpo sí mọ́tò church ó rèpo sí mọ́tò mi mo tẹ̀lé wọn wáyé tẹ wá sọ pé rọ ni lady yẹn ń pa ṣé lady yẹn parọ́ ni ó ní wọ́n ní kó wọ́n á rèpo sí mọ́tò òun rèpo sí mọ́tò bíi 250 or 280 or 290 ó rèpo sí mọ́tò wọn
àwọn ò lè repo sí mọ́tò wọn tẹ́lẹ̀ tó bá fẹ́ jáde. Kí wàá lóore tẹ́ ẹ ṣe fún arábìnrin gangan ẹ fẹ́ tẹ̀lé lọ sí hospital ẹ̀ ń charge ẹ̀ ẹ fẹ́ tẹ̀lé lọ sí hospital ẹ máa ń déètì ẹ̀ kó ń gangan lọ́gbọ́dọ̀ repo sí mọ́tò tẹ́ fẹ́ kó lọ. ẹ fẹ́ gbé èèyàn lọ sí hospital tó bá charter cab kò lè tó bẹ́ẹ̀ láyé, kò lè ná tó bẹ́ẹ̀ láéláé. Instead tó fi ná 290,000 naira 200,000 tó bá gbé cab lọ ọlọ́ọ̀bà mi gbọ́n tó lè sànú ẹ̀ láti Ìbàdàn sí Ìlísàn Rẹ́mọ wọ́n lè gba 70,000 wọ́n lè gba 50,000 wọ́n lè gba 60,000 káwá pé wọ́n gba 100,000 kò ní sí stress ń bẹ̀. Àwọn èèyàn tún gbowó oúnjẹ 100,000 naira torí pé wọ́n sìnyàn lọ sí hospital. Sáwọn wọn fẹ́ tọ́jú ẹ̀ lọ́ọ̀ni ẹsẹ̀ jẹ́ èèyàn bíi méjì tí ó gbé láti inú mọ́tò sọ̀kalẹ̀ gbé lọ sí hospital kan wà bẹ́ẹ̀ tó bá lọ sí tó bá ṣàtà cab lọ sí hospital. Àwọn hospital máa láwọn èèyàn tí wọ́n wà gbé sínú kíni trolley wọn tán fi máa ń wọ̀yàn tí wọ́n gbé sínú ẹ̀ láti hospital. Ìyẹn kan sáwọn hospital ẹ pè wọ́n ń bẹ̀ àwọn náà sí ó jáde wọ́n wà gbé ṣebí customer wọn ni ṣebí patient wọn ni. wọ́n tó bá rí wa ní Ṣàgámù lọ́jọ́ yìí nínú Ṣàgámù ìrántí orúkọ eré àyẹ̀mọ́ Ìlísàn. wọ́n kọ́kọ́ gbé wa yà lọ ṣe test. Ìdí tá a jẹ́ fífẹ́ lọ sí lọ́jọ́ yìí ni pé táyìnbó ó ti rí 6 million. Last video tí màá ṣe fún ẹ sìn jẹ́ kó jẹ́ pé a ti dé hospital wọ́n ti admit ẹ̀ màá wá jẹ́ káwọn èèyàn mọ̀ pé káàsán yẹn yẹn wá o lady ti wà lọ hospital o owó tó ti rí báyìí 6 million plus o ó ti wà lọ hospital ẹ má dáwọ́ oore dúró ẹ má dáwọ́ àánú dúró week Tuesday yẹn pé that was the last life tí màá ṣe fún that was upper week Tuesday abadọ hospital mo ṣe test àkọ́ níbi kan tó kúrò ń bẹ̀ àtúntò ibì kan ibẹ̀ yẹn wọ́n dúró 4 hours mo rò pé bóyá scan ni àbí test ìfàǹgbà tó sún mi nínú mọ́tò èmi gba itri kan lọ ibẹ̀ ni mo jókòó sí because a ní láti jókòó close to 4-5 hours nínú mọ́tò pé ìṣàmọ̀ pé àti pé wọ́n ṣe scan lọ́wọ́ àdúró. Ẹ dúró 2 hours hospital ẹ lọ kò sẹ́ tí wọ́n lọ sí hospital tí wọ́n ń kánjú second doctor lójú ni tó bá àtẹ́ǹdì sí yàn lọ́wọ́ kọ́sẹ́ sọ pé kó fẹ́ tí àtẹ́ǹdì sí lọ́wọ́ lẹ̀ kán wá dẹ́yìn lóhùn torí pé nǹkan jú. ẹni tí lọ sí hospital gbọ́dọ̀ mọ̀ pé sùúrù ló ń gbọ́dọ̀ ní expectation yín ni pé kán admit ẹ̀ that is the only problem. ẹ fẹ́ kán admit ẹ̀ sódà ká ẹ lè ṣe fídíò lórí bẹ́ẹ̀dì ń bẹ̀ bọ́ wọn admit ẹ̀ wọn ti admit ẹ̀ ṣé yọ admit ara ẹ̀ ni wọn ti dáyàn dúró lọ hospital ṣé yọ wà déédéé dára ẹ̀ dúró ni yọ sọ pé ẹ fún mi bẹ́ẹ̀dì mo fẹ́ sùn ń fẹ́ lọ mọ́ because orí bẹ́ẹ̀dì lẹ́ti fẹ́ ṣe program ntẹ́yìn wà áfítà ní owó tí ó wọlé torí business lẹ́ ṣe lọ ajá yín ò torí olówó ẹ̀ sọdẹ kì í ṣe pé torí kó lè bá a sàn kárẹ̀ ó lè bá a yá abìkan lè bá a tọ́jú ẹ̀ lẹ́ṣẹ̀ lọ fídíò lẹ́ bá lọ ńlọ jẹ́ kí wọ́n gba itri kan lọ níbi tán ti ń ṣe tẹ́ẹ̀sì wọ́n dá dúró 4 hours ìwọ mọ̀ pé wọ́n dá dúró tẹ́ẹ̀tẹ́lẹ̀ àbá sọ fún ọ pé wọ́n máa ti ń jágbàlá Gabriel hospital wọ́n bá ti wàá mọ̀ kó ló ẹ̀ lọ́yọ̀ọ́ lọ hospital torí ẹ̀ náà wàá fi gbogbo àwọn patient tó kú lẹ̀ wọ́n wá attend sí patient ẹ̀jọ̀ wá. adẹ́rù ni pé ọjọ́ yẹn náà máa admit ẹ̀ lo and behold wọn admit ẹ̀ mọ́ lọ́jọ́ yẹn a waste owó ìpolówó waste owó bẹ́ẹ̀ a waste ẹ̀ torí pé ara nǹkan tó fẹ́ ṣe náà ló lọ ṣe. ẹ waste ẹ̀ torí pé kì í sàpò yín ló ti jáde kì í ṣe torí pé ara nǹkan tó lọ ṣe náà ló lọ ṣe ohun tó lọ ṣe tẹ́sì kò ṣe kò ní ṣe tẹ́sì kan tó treat ẹ̀ hàn ní mọ nǹkan tó ń ṣe wọn ní mọ ibi tí nǹkan dé dúró kan tó mọ kó nǹkan kan tó mọ kábẹ́rẹ́ bò lára kan tó mọ famisi lára ni sọdédé máa ń tọ́jú èèyàn ni. lọ ṣe scan àti test a padà wá sílé so nǹkan tó ń sìn gbókè tó bá tó di next week Tuesday ó yẹ next week Tuesday ní máa admit ẹ that was Tuesday tó lọ yìí Tuesday january ìní ní Saturday kí n dé tòní òní 28 àtúwà padà lọ ní Tuesday èmi ò bá wọn lọ because n tó sọ fún ẹni pé ó ní wọn tún ní tí admit òun kò tún fẹ́ lọ ṣe another test again ó tún repo sínú mọ́tò òun àtàwọn tíìmù wa tún lọ. bó ṣe ṣàlàyé lánàá bó ṣe ṣàlàyé inú fídíò àná náà nìyí ó nígbà táwọn tó fẹ́ lọ òun tó repo sínú mọ́tò wọ́n fọ́ọ̀sì ẹ̀ láti repo sínú mọ́tò 285 àbí 290 close to 300,000 naira wọ́n tún débẹ̀ náà wọ́n tún jẹ wọ́n tún gbowó oúnjẹ èèyàn mélòó ní 400,000 naira jẹun kí là ń jẹ oúnjẹ fún inú fóúnjẹ gbogbo oúnjẹ tí mo lè jẹ láyé nísìnyí kò sí bó ti wù kó oúnjẹ wọ́n tó ń gbọ́dọ̀ ná 5,000 lórí oúnjẹ kí mo ń jẹ káàkiri lẹ̀ reality ni ń gbọ́dọ̀ ná 5,000 lórí oúnjẹ wọ́n sọ fún pọ́ wọ́n o
ìyá ti sọ fún mi pé ó ti tó 5,000 pé sorry o kí lẹ tà because owó ọ̀rọ̀rùn kò kì í ṣe owó olóṣèlú tí ń flow tí mo lè máa ná anyhow so I will ask you n ti sáré kọ́kọ́ ronú ilé pé 5,000 yìí tó bá jẹ́ 5,000 méjì ọbẹ̀ tí wọ́n fi ṣe nísìnyí àwa tá jẹ a máa pọ̀ o irú oúnjẹ dáadáa wọn á jẹ káàkiri ilẹ̀ yìí oúnjẹ wa èèyàn mélòó wá lọ́wọ́ jẹ oúnjẹ 100,000 tán gbọ́ 100,000 bí wọ́n ṣe rówó yẹn ni wọ́n ṣe ń ná wọn mọ value nǹkan tó wó yẹn wà fún wọn mọ value nǹkan táwọn yẹn contribute owó yẹn fún wọn mọ wípé ìdínrò adìẹ akẹ́yìndíẹ wọn mọ akẹ́yìndíẹ jẹ wọn mọ pé ìdínrò adìẹ wọn mọ pé àwọn tó ń dáwó yẹn pé kì í ṣe gbogbo wọn ló wà comfortable fún kì í ṣe gbogbo wọn ló dẹ̀ lọ́rùn nínú àìnílẹ̀ lòmíì ti ń mú pé ìkànsẹ̀ kan nínú jẹ́ kẹ́ lòmíì ọ̀dáwó yẹn ọlọ́run kì í ṣe gbogbo wọn ló dẹ̀ lọ́rùn kì í ṣe gbogbo wọn lówó ń sàn lọ́wọ́ wọn no nínú àìnílẹ̀ lòmíì ti ń mú pé ẹni ló wà nínú ìrora báyìí bó ló ṣe máa fẹ́ báyìí ìkan bẹ́tà kan o ọlọ́run tó dúpẹ́ ojú òun wọn tarẹ̀ ẹ̀yìn lọ́hùn ẹ̀yin kan wá bẹ̀rẹ̀ sí gbà á just anyhow ẹ̀ wá ná 100,000 200,000 500,000 800,000 just like that èèyàn mélòó ní gba sálárì 800,000 Nàìjíríà nísìn lè máa láfíṣẹ́ within one day nìkan wá máa dáná oúnjẹ fún ṣọ́ọ̀ṣì nígbà tí ò wá síbẹ̀ mọ́ ní zẹ́ẹ̀sì oúnjẹ fara ṣọ́ọ̀ṣì yín mọ́ sí sọ́ọ̀ṣì oúnjẹ lẹ fi ń pèrò wá ṣọ́ọ̀ṣì tí ni ṣọ́ọ̀ṣì tẹ fi tẹ́ǹfò oúnjẹ pèrò wá ń fọ́ọ̀sì àwọn èèyàn nìyẹn náà kì í ṣe nǹkan tó wá from their heart kí wọ́n wá jọ́sìn fọ́lọ́run oúnjẹ ló jẹ́ kérò ọ̀pọ̀ ṣọ́ọ̀ṣì yín oúnjẹ wọn wá jẹ so you are not operating church ó yẹ kí ìjọba wádìí church yín kí lẹ̀ ń ṣe ń bẹ̀. wọ́n lọ wọ́n bá a dúró ìfà wọ́n ní àti wọ́n náà tún lọ jìnnà bẹ́ẹ̀ tó gún ní fọ́lọ́run wọ́n ṣe another test bẹ́ẹ̀ ẹ máa gbé òkè fún ìgbà tó ń ṣe test kiri báyìí ọjọ́ wo gan ni ọjọ́ wo náà fẹ́ lọ admit fún sọ́jú tó fẹ́ ṣe. ńgbà tó ń ṣe test kiri báyìí sóun ló dédé ń ṣe test káàkiri àbí wọ́n sọ pé kó ṣe test. so bọ́n ṣe wá dé lọ́jọ́ yẹn bọ́n ṣe dé ní alẹ́ Tuesday bọ́rọ̀ yẹn ṣe wáyé náà ni wọ́n dé lálẹ́ Tuesday bọ́n ṣe dé èmi wà ní ọ́fíìsì so bí màá kàn ṣe bọ́ta mo kàn rí mọ́tò kan ta mọ́tò yẹn wọ́n bá ń di ẹrù ẹ̀ síbẹ̀ n bá pe méjì náà wọ́n ti mọ̀ pé kí ló dé sáǹtì ebí ẹ̀ṣẹ̀ ti hospital dé ni abẹ́ ẹ̀jà bọ̀ ni ebi mọ́tò church ló gbé yín jáde ń sìn láti àárọ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ di lálẹ́ yìí tí ó di bíi family mẹ́fà lọ àbí nǹkan wáyé kí ló dé kí ló ṣe àǹtí ṣé kò sí iṣẹ́ ti ṣe tẹ́sì tán ọjọ́ wo la fẹ́ because èmi sì múra pé lẹ́ẹ̀bẹ̀ sì kú ẹ̀ẹ̀kan lọ sọ hospital upper week Tuesday tá a dó láti àárọ̀ dalẹ́ ebi Tuesday tó tún lọ yìí náà tún lọ hospital lẹ́ẹ̀kejì ìdẹ̀ wà ń bí náà. ìdẹ̀ ẹ̀ lélẹ̀ tí ẹ bá rí ẹ máa pìtì ẹ̀ àwọn tó wọ fẹ́ẹ̀sì 1 2 àwọn mẹ́fà kíní trọ́lì hospital yẹn náà fi rólẹ̀ wọlé o you will pity this lady 1 àwọn mẹ́fà. náà tó bá dẹ̀ sọ̀rọ̀ lórí pé owó bẹ́ẹ̀ wọ́n tíìmù wá bẹ́ẹ̀ wọ́n ní owó báyìí wọ́n lówó báyìí ṣèbí nínú àánú náà ti ń ṣàánú èbí nínú táwọn ìbá ṣe fún ẹnìkan ìwọ rèé àwọn ibìkan ló ti lọ tẹ́lẹ̀ tí wọ́n rí kankan fún ẹni ìwọ gán débí oláwọn ibi tó ti lọ oníkíní kan wọ́n dá 90,000 fún ẹ kíní kan wọ́n dá 70,000 fún ẹ àwọn èèyàn dá millions of naira ẹni tí wọ́n jọ wá gan tó jẹ́ brọ́dà wọn ẹ̀yin tẹ́ bá rẹ̀ nìkan báyìí tó ń gbé lọ tó ń gbé lọ yàgbẹ́ ẹni ẹ̀ gan wọ́n jà ní ẹni ẹ̀ náà sá lọ ṣèbẹ́ nìkan la fàkalẹ̀ náà foundation tó ń gbé káàkiri ìbẹ́ nìkan náà fàkalẹ̀ ṣèbí nínú àánú tó orí gbà inú ẹ̀ náà làwọn tó jẹ́ foundation workers ṣèbí inú ẹ̀ náà làwọn náà ó ti gbà sálárì wọn. Can you imagine? The guy is now coming out clear because mo rẹ́ nìkan tí ń sọ lórí Facebook ń gbé ẹ fi máàlù yìí lọ́rùn sílẹ̀ òpònú ayérádà ni ọ ni ọmọ ìsẹ́nu sàn jù ọ lọ lórí làákàyè ẹ kúrú gan ọ̀rọ̀ lẹ́ni sọ kalẹ̀ yìí sọ̀rọ̀ pa àmọ́ ń tà ń sọ ni ó ní ṣe bí nínú àánú tán ṣe nìyẹn làwọn workers ó ti gba sálárì ṣé kò sí strategy fún ọ̀nà bá fi fẹ́ san sálárì fún àwọn workers ni so àwọn tó wà ní diaspora nìkan san sálárì fún àwọn workers NGO owó ló ti jáde wá báyìí tán sọ pé owó tán bá san fún aláìsàn tàbí tán nìkan fi tọ́jú oúnjẹ fún yàn náà máa fi san sálárì fún ẹni tó dá NGO kalẹ̀ ṣé ní NGO wà fún nìyẹn tèmi náà yìí sọ pé mo fẹ́ dá NGO mi kalẹ̀ àwọn tó jẹ́ foundation workers ìbẹ́ nìkan ló ń gbé káàkiri ìbẹ́ nìkan ló jẹ́ driver
ṣe mẹ́mú yẹn ṣe máa ń ṣe báyìí náà àwọn ìṣe máa ń ṣe báyìí once a foundation is a foundation àwọn tó dẹ̀ jẹ́ workers foundation ìbínú foundation náà ni wọ́n ti benefit wọ́n ní wọ́n gba 4 million àbí kan níbo náà ti gba 4 million oníkan dáná fáwọn tó jẹ́ láìní orípo sínú mọ́tò fi gbé lọ ohun tí mo kàn wá rí ń bẹ̀ ni pé ẹlòmíì kan sáà ń wá ọ̀nà láti jára rẹ̀ bọ̀ ẹ̀hún tẹ́ ìdẹ̀mọ́ ni pé ẹni tí Ọlọ́run bá ti gbéga ó ti gbéga náà. ẹni tọ́lọ́run ń gbéga Ọlọ́run ní gbéga lọ́nà èrú kò ní gbéga lọ́nà jìbìtì Ọlọ́run ní gbéyàn ga lọ́nà ìlọ́nilọ́wọ́ gbà ẹni tí bá ń lọ́yàn lọ́wọ́ gbà Ọlọ́run kọ́ ló gbéga òun ló gbéra rẹ̀ ga ẹnikẹ́ni tó bá sì gbéra rẹ̀ ga ọmọ àyè rẹ̀ n tó kàn rí ni pé àwọn èèyàn kan ń gbìyànjú láti kíni àwọn tó fẹ́ já ọbọ̀ kíni tán fẹ́ já ọbọ̀ fún kílẹ̀jọ́ ń dù kílẹ̀jọ́ ń fà ọ̀nà wo ló ti disturb àti jà àti mu tiwọn nípa iṣẹ́ wọn ńlẹ́ fi mọ̀ wọ́n nípa àwa wọn ládàá wọn lẹ́jọ́ èso wọn láfi mọ̀ wọ́n iṣẹ́ wọn ní ọ̀dà wọn lẹ́jọ́ mò ń tó ń bọ̀ pẹ̀lú blockbuster. foundation àti church ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tó ń ṣàánú tèmi ọ̀tọ̀ ìtọ́rí àánú lẹ́ẹ̀kọ̀ọ̀kan foundation wọ́n ń gbéyàn wọ́n ń ṣàánú fún wọn sẹ́mi ni mò ń di kámẹ́rà mú ni sẹ́mi ni mò ń gbéyàn káàkiri ni ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó wà lábẹ́nu sẹ́mi ni mò ń ṣe ni èmi kọ́ ni mò ń ṣe àwọn wọ̀nyí náà inú wọn gbọ́dọ̀ dùn. ọjọ́ òní mo gbé wọ́kàsì kan wọ́n sọ ẹgbẹ́ bá ń ṣàánú wọ́kàsì mi o láyéláyé ìbínú àánú náà ni àánú wà ìbínú àánú náà làánú wà wáyé ògbó ní fún Ọlọ́run lókè ọ̀run ẹ̀yin nu Ọlọ́run oníkálukú ó gbà ó bá ṣe ṣe lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ní ti Àgbàlá Gabriel Foundation a ti di àpáta tí ò ṣe forí sọ bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá wa ti di ẹyin ó bá kàn forí sọ orí ìlú kan tún yán dá àdìwà dúpẹ́ lọ́wọ́ yín tẹ̀ ń pariwo wa náà àwọn tí ó tún mọ̀ wá tó tún mọ̀ wá sí ìfẹ́ àná yìí ni wọ́n tó dábí 4 million àná yìí. àná ìná tó dá 4 million kan fáwọn arúgbó. 4 million naira gbé Àgbàlá máa tó bẹ́ẹ̀ lómi gan láàárọ̀ ìbàbá kan ìrẹsì Ọlọ́run wọn ní stroke bàbá yẹn ti wù àti pẹ́ àfàkàntì bàbá olè bàbá lẹ̀ bàbá ó lọ tún ara wọn ṣe ẹ sáfẹ́ dènà máwọn tó fẹ́ rà àánú gbà ẹ̀bẹ́ ẹ̀ lè dènà mọ́ wọn we won't stop it come 100 times ní stop ẹ̀. ẹ má sọ pé o 100 times àdàbí tó bá jẹ́ pé ọgbọ́n àti di ọgbọ́n àti mu káwọn fi jẹun táwọn fi mọ̀ làwọn lórí táwọn oúnjẹ táwọn mọ Ọlọ́run ti ṣe ògùn nífọ̀ bẹ́ẹ̀ kò possible kó o rà àánú gbà àwọn tó dẹ̀ gẹ́ tí tó dẹ̀ ṣẹ̀mọ̀ àwọn tó ṣùgbọ́n rẹ inú àánú làánú gbé then number 2 àwọn èèyàn kan náà tó ń wá tó jẹ́ pé wọ́n ní kọ́kọ́ lọ sí ìkìnnú ṣọ́ọ̀ṣì ọ̀pọ̀lọpọ̀ náà nílò àánú tó jẹ́ pé inú àánú yẹn náà ti ṣàánú inú àánú la ti ń ṣàánú ẹ wá gbọ́ ẹni bá rà àánú gbà tó wá ṣàánú nínú àánú ẹni bá rà àánú gbà tó wá ṣàánú nínú àánú ò ní tán lé ẹni yẹn ẹni tó rà àánú gbà tó ṣàánú nínú àánú tó rí. ọ̀rọ̀ yẹn tún di early last year mo tún padà lọ manager àbí kí ló ń porúkọ ẹ̀ ìyẹn fi ìwé yẹn hàn mí báyìí ó ní kí n wò ó ìwé yẹn wà ní. ṣé ẹ gbọ́ nǹkan tẹ́ ọmọ ìyá àbẹjọ ọmọ aráyé lè sọ lóòótọ́ làwọn ń gbélé ṣùgbọ́n wọn ò fáwọn níwèé lé Bóríyọmí Hamzat ọba tẹ̀lé Muyideen dé Àgbàlá Gabriel lọ́jọ́ yẹn kò ní gbà wélé Bóríyọmí ọba béèrè wélé yẹn kò ní gbà ńgbà tán wá fún Muyideen lágùn nílé nǹkan fún níwèé lé ǹjẹ́ Muyideen ní access sílé yẹn ilé tẹ́ bá kọ́ fún mi ó yẹ kí n lè wọ ọbẹ̀ ńgbà tó wù mí wọ́n sọ fún àwọn nílẹ̀ ní Kòròdú àwọn nílẹ̀ Látàn Ọ̀tà owó tẹ́ bá gbé wá bá mọ̀mọ́ fi kọ́lé bẹ̀ ẹni dandan nú ọgbà yín Ìbàdàn nìkan kọ́lé sí òpònú kan wá ń sọ wípé ká fi máàlù yẹn sílẹ̀ sóòrò pa àmọ́ ń tà ń sọ ni ó rò pé gbogbo alágọ ni ẹgbẹ́ má jẹun da yín lára gara. ok sáyẹ̀nsì ẹ bá mi mú ọ ní ó ní kò tí ì yá kí n ṣe lọ ní sùúrù náà. náà ẹgbọ́n nǹkan tí wúmà yẹn sọ ọmọ màmá ni ìgbà tí Muyideen gbàwé tiẹ̀ àwọn náà sọ fún wọn pé ìwé tọ̀dọ̀ tiwa náà ẹ̀ bá wa mú wọn láwọn àṣẹ tí ìgbà ní àbòsí nìyẹn ìwọ tó fún yàn níwèé mọ̀ pé ò fún yàn níwèé ọmọ ẹni tó fún níwèé ókè o ọwá ní ó mọbi tó wà ìkànnì àwọn wọ́kàsí ẹ̀ ọwá fìwé yẹn hàn wúmà yìí pé ìwé yín rèé o that means sọ fún ọ pé àti ìfún yín ni o ìwé yín rèé o ní wá ní àyíbá mi sáyẹ̀nsì kẹ́ fún mi wá ní bóun bá dánrú ẹ̀ wò ìyọ́ jẹun o. so nǹkan tí mo mọ̀ nìyẹn mọ́tò tó rà fún màmá yín gbà bẹ́ẹ̀ wọn kọ́. ẹ ṣe sà mọ́tò tí wọ́n rà látìgbà tí wọ́n ti gbé mọ́tò dé mọ́tò ò gbádùn mọ́tò yẹn ò gbádùn rárá mo ti gbé àìmọye ìgbà tí mo ti fi mọ́tò gbé màmá lọ sí church tó ṣe pé padà gbé mọ́tò yẹn wálé ojú ọ̀nà ń bẹ̀ yẹn ni mọ́tò yẹn wá kú. ẹ dúró láàrin yẹn now mọ́tò. Folúkẹ́ Dáramọ́lá wà ń bí o now wọ́n ra mọ́tò bá kú jẹgẹ fún yòó níyà wọ́n gba lọ́dà ni ẹni ẹlẹ́ni
mẹ bá dá 4 million pé kó fi ra mọ́tò yọ yà wá mọ́tò 1.2 million naira rà yọ yà gbà lọ́dà sàgbẹ̀ lójú yòyò àwọn èèyàn kọ̀ǹga tí wọ́n ti yọ nọ́mbà kó ń bẹ̀ wọ́n ti kún dáadáa wọ́n ti yọ nọ́mbà kó mẹ́gbà tẹ́ bá ti rí nù nọ́mbà wọ́n ti ra mọ́tò fún màmá o fún birthday bákújẹkẹ wọn ò tún ra mọ́tò lórúkọ ìyá àbèjì ọmọ aráyéle wọn kọ́lé lórúkọ ìyá àbèjì ọmọ aráyéle wọn ra mọ́tò lórúkọ ìyá àbèjì ọmọ aráyéle orí ilẹ̀ Àgbàlá Gabriel wọn kọ́lé sí. So what are you talking about? wọ́n rà yẹn ṣé orúkọ yín ni wọ́n fi rà. orúkọ wa kọ́ o orúkọ wa kọ́ o. tó bá yẹ kó orúkọ yín ni màá sọ pé òkè ó ti ra mọ́tò fún yín wàhálà tó wá kù lára mọ́tò wàhálà yín ni ṣùgbọ́n tó bá yẹ pé kì í ṣe orúkọ yín ni wọ́n fi rà then we have another case on that. Give me a minute, sir. Sherry, situation ọ̀rọ̀ yẹn is way beyond your. Sister Folúkẹ́ Dáramọ́lá ló ń sọ̀rọ̀ yìí òun ló ti kọ́kọ́ ẹ̀bùn màmá yìí láti bá wọn gádà 7 million naira màmá ìyá àbèjì ọmọ aráyé lè ṣe mistake tọ́pọ̀ o ń bá wọn gádà 7 million naira after that 7 million naira lẹ́sẹ̀sẹ̀ wá gbéra wá s'Àgbàlá Gabriel níbi tẹ́ ti fẹ́ wá sìn rú 7 million naira Folúkẹ́ Dáramọ́lá ní kẹ́ lọ gbalé kí màmá yìí kọ́kọ́ wà òkè kẹ́ gba ẹni tí ọmọ tọ́jú wọn fún wọn ẹgbàlé ẹgbà ṣọ́ọ̀bù fún ẹrajà síbẹ̀ kí wọ́n máa jókòó síbẹ̀ kí wọ́n máa tà á ẹlẹ́nìkan darí yín lọ s'Àgbàlá Gabriel láti lọ fìyà oníyà jẹyà Àgbàlá Gabriel ọ̀nà làwọn wà báyìí o wọn ti kó ń bẹ́ o ilé tí wọ́n gbà owó máa díù ọjà tí wọ́n rà ṣọ́ọ̀bù wọn ló ti bàjẹ́ ẹnìkan sì ní ká fi Àgbàlá lọ́rùn lẹ̀ kájí orí mú mi ńgbà táwọn èèyàn kan ò rí mú mi nípasẹ̀ tiẹ̀ bó lòun ó sì wá rí mú mi bí èèyàn bá ti káàsì ó káàsì nù púrọ́kì ní yẹ̀tẹ́ ní kángun rẹ̀ ìrọ̀lẹ́ sáré fógún ọdún ńjọ́ tòótọ́ bá ti dé náà ni wàhálà dé bá rọ́ kò síbi tó fẹ́ sasí mọ́ kò síbi tó fẹ́ gọ sí mọ́ lẹ́yìn ìka àákò tiẹ̀ ló déhùn táwọn kan ti dé sẹ́yìn wọ́n gbà fọ́lọ̀ ni òun náà gbà fọ́lọ̀ ni gbogbo agídí tí ń ṣe lẹ́ẹ̀kan àwọn kan fẹ́ fà wọ́n wálẹ̀ ní gbàdógóje ẹ gbọ́rọ̀ yìí tán kẹ́ ẹ̀ tó máa ń tó ṣẹlẹ̀ Fúnkẹ́ Akínyẹ̀wò àbí Folúkẹ́ Dáramọ́lá ní sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n ṣàlàyé bó ṣe jẹ́. The way you are looking at it. Apart from the physical perspective, there are other spiritual implications to it. Sherry, sir, at least nínú ayé èmi náà at least I still have 1 or 2 leg works. But Sherry, ìgbà tí kíní ẹ̀ máa fi ṣẹlẹ̀ báyìí tí abracadabra ẹ̀ máa fi ṣẹlẹ̀ ojú lásán ṣe é ṣe wèrè ni. Then they were already incapacitated. That was why I was telling her wípé ẹ má gbé woman yìí lọ sí Ìbàdàn. Tẹ́bá gbé woman yìí lọ sí Ìbàdàn, she will not be able to come back to Lagos. So Sherry kíní ẹ̀ ó ti mọ ọ̀gá tó ń fẹ́ ṣe he had a pray ẹni tí aṣọ tó ń ṣọ́yàn ni. You understand? Ó ti target kíní ẹ pé kíní yìí bóun ṣe máa ṣe lélẹ̀. Now táwọn ìgbà tí lẹ́yìn ìjọ pé dókítà rà á sọ pé àbò ti gbálẹ̀ fáwọn ṣe fáwọn èèyàn bẹ̀rẹ̀ sí bó lórí social media ni. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bó wípé aláìmoore ni kíníkan ó pariwo síta náà. Because at some point she came to me and she told me wípé òun rí máa yẹn pé bóyá ẹ̀mí òun wà fẹ́ clear sí bí máa yẹn ṣe ń ṣe. Ìyẹn sí táró kẹ́ni mo sọ wípé ẹ̀mí òun fẹ́ clear pé bóyá ó fẹ́ máa ṣe pé bóyá nǹkan yíwà attack tó pé ó fẹ́ máa ṣe sóhun ó fẹ́ máa ṣe so by that time wọ́n ti wà ní páńpẹ́ kò sí nǹkan tó lè ṣe mọ́ because wọ́n ti wà ní already. Àwọn òun dẹ̀fọ́ ló pè wọ́n jẹ́jẹ́ wọn náà jẹ́jẹ́ òun lójókòó tó wá at the end of the day. So even if they are reported by that time, a lot of people think that they are just telling lies. Kò sí nǹkan tó lè ṣe by that time because everybody was in the good book of everybody, especially in the diaspora. Àgbàlá Gabriel was in the good book of everybody. Just pé èmi gan I was crying for days. My DM was bombarded. People were cursing me. People were saying a lot of rubbish about me. So èmi gbàgbé òyìn nígbà mo ní ọ̀gá tó mo dé celebrity ẹ máa ṣàṣọ àwọn tó help báwo ló yẹ fẹ́ sọ̀rọ̀ tí o ní problem kò sí wọ́n yẹ fẹ́ sọ̀rọ̀. I remember nǹkan tí Sister Folúkẹ́ sọ yẹn ṣé mo pé láàrin kan ọmọ màmá ìbejì ọmọ aráyéle ó refuse láàrin kan pé òun àwọn òdúró sí Ìbàdàn mọ́ àwọn èèyàn ń ṣépè wọ́n kúlì wúmọ̀ yẹn kíkan I remember that. So it's not like that gbogbo ìgbà yẹn àwọn diaspora fọ́ fún Dẹ́mọ́lá Àgbàlá Gabriel gidi gan they are not ready to listen to anybody then. Yes bẹ́ẹ̀ni. Around that time lọ́dún kí TikTok page mi kan down. Okay now nǹkan tí ó wà lẹ́sẹ̀ kí ni nǹkan tí àwọn èèyàn I'm not gonna say one person okay ẹ mọ̀ pé mi kì í sọ̀rọ̀ mi kì í dédé gòkè what is the next thing téèyàn lè ṣe sí to settle all this. Because ó ọgbẹ́ ìdílé ẹsẹ̀ ẹgẹ́ kí ní ìdérò nǹkan tó sọ̀rọ̀ nípa ilé yẹn ṣé ilé yẹn ṣé ti wọ́n ni ṣé wọ́n béèrè ìwé ilé yẹn jẹ́ ká béèrè báwọn wọ́n ṣe ń jẹ tán ṣe mọ̀ níbi tán. ilé yẹn wà important okay let's go for that. Mami
bàtọ́ ẹgbẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ tó ti gùn kẹ́ gbogbo every couple almost 10 million I never account wọn ni wọ́n sanwó sí ìgbà tó wà dídí last year 2 years ago tó wà bẹ̀rẹ̀ sí pé wọ́n ní ṣe bí woman yìí sọ wípé ẹbí máa yìí sọ pé òun máa take care ní ti ṣé Àgbàlá Gabriel take care náà pé kò take care ni màmá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ni wọ́n pé at least wọ́n pé ìyá mi náà ni mi ò ṣáà lè díjú tán so ọjọ́ mi màmí òun ti máa ní the small money I have I will send to them because that's how I do my little NGO because at some point I was not able to face the shame because the shame was too much everybody I was not asking me pé àbí mo ń náwó ló I felt so embarrassed báwo ni oríṣi wá di bí mọ́ mi lọ ní ọwọ́ báyìí. Gbogbo ìyá àdúgbò the first charity tó kọ́kọ́ gbé wá ìsìyá àbèjì ó gba owó kan ọmọ yẹn ní 240 pẹ̀lú owó àwọn. Adẹ́gbà kan over 50 million owó tó wọlé because ìyá àbèjì ni bọ̀bọ̀ ìfibẹ̀rẹ̀ sí ní mẹ́ẹ̀kì tó fibẹ̀ tó wọnú àwọn actors ìyá àbèjì. ẹ wọ́n nǹkan tí Folúkẹ́ Dáramọ́lá sọ Esabod ló kọ́kọ́ sọ̀rọ̀ Esabod ní ó rówó gan lára ìyá àbèjì at the end of the day ńgbà tán béèrè lọ́wọ́ wọn bóyá 250,000 naira ń ló fún wọn látọ̀ gbogbo owó tó gbà ní sọ pé ó máa rówó tó 50 million lára màmá yẹn wọ́n ti rówó sẹ́yìn gan o yahoo pé o yahoo lè lẹ́ everybody o yahoo ní babaláwo o lè lẹ́ everybody yahoo ní babaláwo o lè lẹ́ everybody yahoo làgbàlá gébú o lè lẹ́ everybody. ìgbà tí bàbá àgbákò wà láyé bàbá àgbákò àti ìfowó ìṣẹ́bẹ̀dẹ̀ fún ọmọ ìṣẹ́bẹ̀dẹ̀ fún ọtọ́ ẹ̀mẹ́wàá tó ṣe lọ gbé wọn náà lọ́sọ̀ lọ gbé wọn ní ilé tó gbé wọn lọ ìgbà tó gbé wọn lọ bàbá yẹn kò tó gbé fóònù bàbá yẹn pé mi ò gbé fóònù ọjọ́ tó wá ní kọ́kọ́ mọ́ wọn máa bẹ̀mí ìgbà tó wá ní káàdì mo ní ẹ̀mọ́ pàgbàlagbà ní kí lè wá lọ sínú oko because when you get to Ìbàdàn tó máa fi wọ́n níbi tó wà yẹn wà ló 1 hour lórí ọ̀kadà bẹ́ẹ̀ ni 1 hour lórí ọ̀kadà tó máa lọ wọ́n mo ṣe gbọ́ because I sent some guys there to go and check at the end of the day bàbá àgbà kò sọ pé bóyá 100 or blessed money bóyá 100 àbí 200 mo ní dáàdì ẹ̀mí ò fẹ́ wàhálà mi ò fẹ́ stand up tẹ́ bá ti mọ̀ pé ẹgbẹ́ kí Àgbàlá Gabriel máa gbé yín ẹ má pè mí mọ́ bí bàbá yìí sọ fún mi pé alálẹ́lá pé kò sí nǹkan tó kọ àwọn pẹ̀lú báwọn ọmọ anybody rí pé àwọn ọmọ ọ̀hún náà sọ fún àwọn wípé káwọn pé àwọn kan náà àwọn actor náà gbá àwọn lọ pé káwọn lọ síbẹ̀ but àtìgbà yẹn báyìí mo kọ́ra máa ń gbọ́ mi ò fẹ́ wàhálà because I didn't want unnecessary controversy again mo dọ̀rọ̀ dákẹ́ and I stepped down on my social media on my NGO. wọ́n fi ẹnu bẹ̀ jẹ́ nọ́mbà yẹn bí àwọn òkú kò má bà lè gbé wọn bí wọ́n wọ̀ jáde báwọn àwọn. ó pọ̀ máa lò. ọlọ́wọ́ ní bẹ́ẹ̀ burúkọ jẹ́ orúkọ tó yẹ kó fọ́ọ̀tì yẹn àtọ́gbọ́mọ ìyá àdìjì she's not sincere at all. nǹkan tó kí lorúkọ ẹ̀ gangan náà adé kí lorúkọ ẹ̀ ọmọ. Adéròǹkẹ́. ok ládùúgbò oore tí Dáramọ́lá ṣe pẹ̀lú NGO fún ìwọ ó yẹ ń gbowó fún ẹ kì í ṣe pé inú àkáǹtì ni wáyé tẹ́ fi betray ẹ. ok hello ma. hello ẹ ṣe dágbàlá. ẹ ṣe mà nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mà àwọn ò sí ní Nàìjíríà nígbà tí kíní stroke wọn yẹn bẹ̀rẹ̀ I called am I couldn't get through Fathia Yakalid àwọn náà bá mi bá wọn sọ̀rọ̀ wípé nǹkan tó bá wọn ò sí Nàìjíríà gbà yẹn so kó tó dé àwọn onítíátà tí wọ́n rí fídíò tí mo ṣe fún wọn nígbà tí wọ́n tẹ́mi wọ́n ti lọ nígbà yẹn àwọn onítíátà ló gbé màmá síta nígbà yẹn káwọn tó dé immediately tó dẹ̀ dé wọ́n take her up wọ́n ṣe take her up àkáǹtì màmá ni wọ́n fi síta táwọn èèyàn ń fowó sí bọ́ láàrin bí àwọn ṣe gbé wọn ara àwọn tí ó jẹ́ kíní màmá tó jẹ́ ọ̀rẹ́ ìyàwó màmá tó wà ní diaspora àwọn ni wọ́n rí kíní yẹn lórí kíní wọn náà pè mí woman yẹn ó dẹ̀ sọ fún mi pé kí n gbé wọn lọ Ìbàdàn mo ní Ìbàdàn mi ò lè gbé wọn torí mi ò lè dá wọn gbé èmi nìkan ò lè dá wọn gbé bọ́ ìgbà tẹ́nì yẹn tó ti sanwó Uber fún wa pé gbogbo bàtà ń sọ yìí gan owó tó ti wọlé gan is about 4 million bọ̀ ó ṣàyìn sí pé ó máa kọ́lé fún màmá ni. ó ti 4 million náà ẹ má bínú it was about 6.7 almost 7 million subsequently ṣá about 7 million. ẹ ló mà lẹ́tà owó padà wọlé tí mo wá ṣàlàyé fún yín ó ti wọ 7 million owó tó wà nígbà yẹn tí mo fi gbé wọn tó wà lọ́wọ́ mi is about 4 million tó wà lákàntì wọn is about 4 million agbábẹ̀ lọ sí ọ̀dọ̀ Kazinati fún wa ní 500 sí. yàrá kò ń gbà tí àǹtí ní 4 million lọ́wọ́ sọ yẹ kí wọ́n tó dorí kọ̀nà Ìbàdàn ní tí ó ṣe ní gbọ́ ẹni títí ń tí ò tó tí kékeré ò tó púpọ̀ àmọ́ jìnnà sírò wọn torí kékeré kán farabalẹ̀ fáwọn tí ń dáwó fún wọn lọ́dọ̀ Folúkẹ́ Dáramọ́lá wọ́n ti dá wọn padà sí dá 7 million fún yín bóyá láàrin ọ̀sẹ̀ méjì ni o bóyá láàrin ọ̀sẹ̀ kan péré ni o bóyá láàrin ọ̀sẹ̀ méjì ni o bóyá láàrin oṣù kan ni owó yìí náà kì í owó yìí sí i nbí tọ́rọ́kọ́bọ̀ làwọn èèyàn ń dà ó sì wáá ríra jọ pé 7 million naira no bí wàsá o láyé ìgbà yẹn nígbà yẹn nǹkan ò tí ì wọ́n báyìí o
dọ́là ò tí ì lọ sókè o débi pé yóò padà wálẹ̀ báyìí o owó ńlá ni 7 million nígbà yẹn ó gba therapist ó gba nǹkan fún màmá ó rògùn fún màmá ó gbalé fún màmá kò pọn dandan ní condition tí màmá yẹn wà ká máa lé pé kán kọ́lé fún un tó tì wọ́n sínú wàhálà lélẹ̀. so from Katsina gbàdé ibi ìbàwí di ó pé kí màá yẹn bá wa sọ̀rọ̀ kí wọ́n ṣe nǹkan tá a fẹ́ kọ́ tẹ̀lé mi at least èmi ní ilẹ̀ tó jẹ́ ilẹ̀ chọ́ọ̀chì tèmi èmi ṣáà ni mo nílẹ̀ mo sọ fẹ́yìn náà gbà yẹn táyìn náà dẹ̀ ní a máa wá nǹkan ṣe sí tàbí káwọ́ kọ́ gẹ́ẹ̀tì ilé náà kí màmá tiẹ̀ kọ́kọ́ wà náà pé ẹ máa ṣe nǹkan lórí ilẹ̀ yẹn later. first aid nìyẹn ní Folúkẹ́ Dáramọ́lá máa advice ẹ̀ wá ẹjá kọ́kọ́ gbalé fún ọ ná wọn èyí kọ́lé lóòjọ́ ilé òsè kọ́ lọ́sẹ̀ kan ilé gba processing ẹni màmá yìí ń gbé lọ́dọ̀ àbúrò rẹ̀ kan àbúrò rẹ̀ tí ń gbé lọ́dọ̀ ẹ̀ lè mọ́jọ́ ọmọ yìí ó lè mọ́jọ́ ọmọ bàbẹ́ ẹ̀yin ni ẹ lè help ẹ̀ wọ́n ti lè máa inconvenient ẹni ẹlẹ́ni you can say irú ilé wo lẹni yẹn gangan gbé sódìdí flat ni sódìdí building ni ṣé yàrá kan ni ṣé room and parlour ló ń gbé ṣé self contained ni ó àwọn mélòó náà ń gbé bẹ̀ tẹ́lẹ̀ sóhun àtàwọn ọmọ ẹni sóhun àtọkọ ni gbogbo àwọn kan yẹn ní level mi bá fẹ́ gbé lọ́dọ̀ èèyàn ó níye gbèdéke àkókò tó fi gbé tó fi páàkì ẹrù ẹ tó fi lọ padà kì í ṣe ká dó tẹni ẹlẹ́ni lọ́rùn ó ti fún gbèdéke àkókò láti kúrò kì í ṣe àkókò tẹ́ fi dúró de pé kẹ́ ẹ kọ́lé ẹ̀rì gbalé best solution. so mo tún sọ ti Kòròdú tẹ́ bá wa gbà jáde náà fún wọn pé bí wọn bá lè lọ sáfẹ́ lọ sí Kòròdú bọ́ wọ́n yìí sí wọ́n tó ń kọ́ mi lójú pé kí n down pé tí wọ́n ti mọ̀ pé mi ò lè gbà káwọn ṣe nǹkan àwọn ti fẹ́ bọ́ sí live kí n down kí n sọ̀rọ̀ bọ́ kó sì kọ́ fi máa sọ. àgbàlá rọ́ọ̀ṣì ní kíkẹ́ tètè sọ́tẹ̀ fẹ́. níjọ́ yẹn àgbàlá rọ́ọ̀ṣì wọn. pé kí n down wọ́n ti sẹ́ẹ̀tì phone wọ́n ti fẹ́ bọ́ sí live wọ́n ní kí n down pé torí náà wọ́n ti bọ́ sí live ń sìn àwọn èèyàn máa dáwọ́ ilẹ̀ pápá ń sìn ibi dẹ̀ làwọn máa rà sí o àwọn ò lè lọ bí kankan. ngbà tó wáyé wọn lọ́dà ẹ ṣe ìtọ́lọ́run bá ràn yín gbà yẹn so ìgbà tí wọ́n tán ṣe nǹkan tó máa ṣe tán tí wọ́n gbé àwọn tí ń lọ́ra lẹ̀ bímọ àwọn ọmọọṣẹ́ ń wọ àwọn ibi ilẹ̀ yẹn làwọn ń lọ báyìí immediately bọ́n ṣe lọ ní ẹni tí ó fẹ́ fún mi ní márùwá true yín náà pè mí pé márùwá mi ti rẹ́jì kí n wá gbé and I go back to him pé n máa fi. true Folúkẹ́ Dáramọ́lá náà fi fọmọ ìyá mi àbí ìyá àbíjọ máráyè lè ní márùwá lẹ́yìn táwọn èèyàn dáwó fún un true Folúkẹ́ Dáramọ́lá ńlọ bá wọn gba ilẹ̀ kan jáde ní Kòròdú Folúkẹ́ Dáramọ́lá parí oore o wọn fún láǹfààní láti parí ẹ̀ ni o ó ń bá oore wọn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kálò ni wọ́n fàkóso ìgbésí ayé màmá yẹn lé lọ́wọ́ ni ìyẹn ìgbésí ayé ìyá yẹn ìbá dáa being artist being senior colleague being bí màmá tí Folúkẹ́ Dáramọ́lá mú màmá yẹn kò sówó màmá tí ó rò mọ́ lásọ torí ibi ọ̀pá fún Folúkẹ́ Dáramọ́lá torí ibi ọ̀pá kò sówó kankan tí ó rò mọ́ lásọ gbogbo tí wọ́n bá gbà nínú àkáǹtì mọ̀mọ́ ní gbà á sí kò sí ẹ bá béèrè lọ wọn pé ẹ mú iye kan báyìí wá èyí náà lẹ́ ń jábọ̀ fún pé iye báyìí lẹ̀ pa ọkàn rẹ̀ ń dẹ̀ ń balẹ̀ ń pé ẹ máa rí tọ́jú òkè owó tó wà lọ́wọ́ yín kí lẹ́ẹ̀ fi ṣe báyìí ẹ̀já gbalé ẹ̀já ra nǹkan màṣíìnì ó fi tọ́jú mọ̀mọ́ oríṣiríṣi nǹkan ni wọ́n rà. wọ́n sì ní sílẹ̀ o àwọn tí àti Folúkẹ́ ní kí wọ́n fún mi ní márùwá wọ́n ti pè mí wọ́n ní kí n wá gbé márùwá mi wọ́n fẹ́ lọ. why tẹ̀ fi move ó ti gba ṣọ́ọ̀bù fún yín ó ti ra márùwá fún yín why tẹ̀ fi move. àbí àlọ́mà àti ìgbàlẹ̀ ńgbà yẹn àti ìgbà ṣọ́ọ̀bù ńgbà yẹn Mùṣí láṣì wà Mùṣí òun la wà ẹni àbúrò mọ́ sí mi la wà ìyẹn dẹ̀ fún wa di on the 28th of January pé ká fi kúrò bẹ́ẹ̀ àti ìgbàlẹ̀ ńgbà yẹn so ìyẹn ló jẹ́ kí n wò pé tó bá ṣe yí pé tilé náà ló fẹ́ bá wa kọ́ kí n lọ bá kí n sọ bí tilẹ̀ wà fún tó bá rẹ́dì láti bá wa ṣe màá wá bíríǹgì àti Folúkẹ́ yìí wọ́n á lè jọ bá wa ṣiṣẹ́ yẹn papọ̀ bọ̀ ó ń yìí sísì báwo lọ síbi kankan wọ́n yìí sísì so ìjọ kejì ni mo ṣẹ̀ṣẹ̀ wá pé àti Folúkẹ́ wá bínú lórí fóònù náà wá ní kí ló ní tí mo gbé màmá yẹn lọ sí Ìbàdàn mo ní ẹni tó ní kí n gbé wọn lọ́nà lórí kí n gbé wọn pé kódà ẹni yẹn ló sanwó Uber àti Folúkẹ́ bínú gan mo wá ní òkè pé kọ́ máa bínú pé mo ń bọ̀ wá bá wọn mo ń bọ̀ wá sílé wọn and I went to her place láti lọ bá wọn bí mo ṣe lọ bá wọn àti Folúkẹ́ ní ohun tí mo ṣe yẹn pé àwọn lè bá mi bẹ́ẹ̀ tiẹ̀ pé wọ́n ní jẹ́ kí n gbé màmá kúrò Ìbàdàn mọ́ mo ní ìyá tèmi ní ọwọ́ mi ni mo fi gbé lọ síbẹ̀ màá gbé kúrò ìjọ yẹn lèmi àti Folúkẹ́ ṣẹ̀ṣẹ̀ wá lọ rẹ́ǹtì ní lálọ́ yanjú ọ̀rọ̀ ilé àtọ̀rọ̀ ṣọ́ọ̀bù bá a dẹ̀ ṣe yanjú ẹ̀ immediately ni mo kẹ́rù wọnú ilé yẹn mo yẹ̀ṣẹ̀ wá wá sí Ìbàdàn òun ni mo wá fagídí gbé wọn tó fa tí wọ́n fi drag wọn gbà yẹn. dé tó fi fagídí gbé wọn gbogbo nǹkan tẹ ní láti fi treat màmá. nǹkan tí mo fi fagídí gbé wọn ni pé nígbà tí mo ti ní kọ́ lọ sí Kòròdú kọ́ wọn lọ bá wa kọ́lé sí wọn ní no ẹ ká lọ sí àtọ́ tí mo nílẹ̀ sí ẹ wá lọ bá wa kọ́ sí ẹni no ẹni bíbá yẹn fẹ́ mo lè wo bíbá yẹn mo rí pé ní ògbóni bíbá yìí gbogbo àwọn àgbà táwọn Folúkẹ́ gbowó fún wa ìgbà yẹn lára wọ́kà ìgbà yẹn lára wíìchìà ìgbà yẹn lára gbogbo àwọn nǹkan tó gbogbo àwọn machine tí wọ́n fi ń ṣe test fún wọn gbà yẹn ìgbà yẹn wọ́n gba dókítà fún wọn dókítà tó wá ń tọ́jú wọn so gbogbo nǹkan tá à ń sọ yìí
pé kádẹ lè move everything lọ síbi tí wọ́n èkó lẹ́ everything wà kì í ṣe Ìbàdàn nígbà tó dẹ̀ ti insist mi wọ́n dẹ̀ jẹ́ pé wọ́n mú ní àlè dúró bí àti Folúkẹ́ ti gbalé fún wa sẹ́kọ̀ọ́ wọ́n ti gba 2 bedroom flat fún wa wọ́n dẹ̀ gbogbo wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní drag mi pé àwọn aláìmoore àwọn onítíátà yẹn kìnnìkan pé ìbẹ̀ lọ̀rọ̀ yẹn ti wáyé but mistake tí mo ṣe ń gbà yẹn òní pé mo follow ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ tí mo gbé màmá wa mo mọ̀ pé kárí mi ò gbé màmá wa ni ó possible kí wọ́n má padà ṣe tí wọ́n ṣe fún wa kí Ọlọ́run dẹ̀ ti ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Ọlọ́run ti ṣe. jẹ́ kí n bèrè ǹjẹ́ Àgbàlá Gabriel sọ fún yín iye owó tó realize níbi donation yìí. náà sọ nǹkan kan fẹ́ mi o. kò sọ iye owó tó pa. ẹ jọ màmá wo ni ẹni tó sọ̀rọ̀ yẹn sọ sí. ọmọ ìyá introduce rẹ. orúkọ mi ládé rotẹ ọmọ ìyá àbẹjì ọmọ aráyé le. Okay. I get it now. So màmá wo ló wá sọ pé wọ́n sọ pé nǹkan tí màmá bá sọ. I just want to understand what you have to say. mọ́mì mi náà ń sọ ìyá àbẹjì ni mo mí. Okay, go ahead. so ìgbà tó wá gbé lọ sí Ìbàdàn tó gba físíò fún yín. rárá o wà physiotherapy. kò sí físíò kankan gbogbo àwọn tí wọ́n ń rí online tí wọ́n jẹ́ àwọn aba something tí wọ́n ń wá ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń béèrè owó lọ́wọ́ wọ́n fẹ́ pawó ni wọ́n fẹ́ ṣe business ni. owó tá a gbà tí àti Folúkẹ́ gbà sákàǹtì wa àti gbalé àti gba ṣọ́ọ̀bù àti ra gbogbo nǹkan tá a fẹ́ rà àti ṣe everything gbogbo tó kù lọ́wọ́ mi gan tó bá mi dé ìlú Ìbàdàn kò wọ 300,000 mọ́ so for me láti tún wá máa sọ pé kí n tó máa sanwó dókítà mi nígbà tá a ti san everything sílẹ̀ lẹ́kọ̀ọ́ táwọn tó lè tọ́jú wọn wà bẹ́ẹ̀ mi ò lówó láti sọ fáwọn yẹn mi ò jẹ́ káwọn tí wọ́n wá nígbà yẹn mi ò jẹ́ kí wọ́n wá tọ́jú wọn ṣùgbọ́n aṣáájúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run sì jẹ́ kí màmá wà láàyè. màmá wà láàyè màmá wà dáadáa. màmá ẹ̀ wá ẹgbẹ́ Ọlọ́run ti ṣèyanu wọ́n ti ń rìn. nǹkan tí tó bá ti wá condition tó bá bá màmá àwọn ń gbé síta ṣàwọn ò sọ bí wọ́n ṣe bá condition màmá at least bí 6 months ni màmá fi down tí ẹsẹ̀ yẹn tó wú tó pọ́n gan tí wọ́n lè rìn for good 6 months tí wọ́n lè dìde torí wọ́n ti ń dìde lágbára ní tilẹ̀ ní sọlọ́run wọ́n ti ń dìde lọ́sẹ̀ rìn. I will tell you the truth. Gbogbo ìgbà yẹn tí gbogbo wa ń rò pé ṣé bíbí dáwó gbogbo ìgbà yẹn tá a fi ń rò pé ok báyìí ni ẹ̀yin náà ẹ wá ń bo irọ́ mọ́lẹ̀ ẹ̀ sọ tó jáde bó la fẹ́ mú tọ́. bẹ́ẹ̀ wọ́n lè jẹ́ kí n sọ̀rọ̀ sa torí nígbà tí wọ́n jáde. ẹ wá ẹ̀yin gan lè ń ṣe ra yín gbogbo àwọn tá a help gan anyway ẹ jẹ́ yọra mi kúrò gbogbo àwọn tó help ẹ jẹ́ kí iṣẹ́ wọn yọ because ẹ̀ ń bo irọ́ mọ́lẹ̀ tá a bá ní sọ tẹ́rí tá a bá ń pa tẹ́rí gbogbo yín pátápátá nǹkan tẹ́ bá ń jẹ lọ́wọ́ lẹ́ẹ̀rí lẹ́ẹ̀mọ̀ ẹ kì í sòótọ́ ọ̀rọ̀ jáde. o lè sọ ó wà nínú bọ́ọ̀sì wọn. ìyá mi aláṣàbí mi ẹ já sòótọ́ ọ̀rọ̀ lálẹ́. orúkọ àwọn ló fi kọ́lé gbàtọ́ béèrè ìwé ilé ló bá ní pé òun mọ̀bí tó ń fi sí. ṣẹ́rí gbogbo kìíní yìí láti bẹ̀rẹ̀ èmi láìkẹ́. ọmọ ọlọ́pàá sọ́ọ́lì ìbọn tó mọ̀ okay I love that man that time. ẹ̀yin tó wá help tẹ́ ẹ̀ lè sòótọ́ jáde pé báyìí ní kíní ìgbà tí kíní wá ń jáde tí ọ̀rọ̀ wá ń jáde sí gbogbo yín wá ń jáde ìgbà tó ń ṣe kọ́ tí inú yín dùn tí gbogbo yín dunnú ẹ sọ̀rọ̀ yẹn jáde. sọ̀rọ̀ báyẹn ṣó yẹn nígbà míì báwo èèyàn ṣe jáde tó ń ráṣì ní èmi àti àmì wọn lè sọ̀rọ̀ wọn lè sọ̀rọ̀ nípa ọkọ̀ tó jáde. náà lè sọ̀rọ̀ ńgbà náà. ẹ ṣe máa ṣe mí. ẹ má bínú ẹ jẹ́ sáré sọ eléyìí ẹnu tí láti wá sọ mbẹ yẹn ṣe rí àwọn tó jáde nígbà yẹn kọ Àgbàlá Gabriel ó fi ọlọ́pàá ó fi harass wọn ní gbogbo gbà yẹn because àwọn kan jáde nígbà yẹn tó fẹ́ expose ẹ̀ nípa kan tó ṣe bẹ́ẹ̀ ọlọ́pàá ó believe pé òun ní àwọn ọlọ́pàá tó ń lò nígbàdàn gbà yẹn so gbogbo àwọn tó jáde nígbà yẹn wọ́n arrest wọn. meanwhile ẹ rántí pé àwọn ìyá àbèjì ọmọ aráyé lè àti ọmọ wọn yìí wọ́n sì wà ní under care ẹ̀ kò possible bẹ́ẹ̀ yẹn fi kọ́ gbogbo gbà yẹn màmá gan ẹ̀ tí wọn ò dáa so bàbá sọ pé wọ́n yarí gbà yẹn pé gbogbo tó ń ṣe yẹn wọ́n fẹ́ expose ẹ̀ ó tún lè di wàhálà because àwọn believe pé bó ṣe ń gba donation yẹn ẹ mọ̀ pé everybody ń gbà yẹn ojú àwọn èèyàn kò tí ì ká wípé bóyá n tó ń ṣe yẹn ó fi ń gbà àwọn èèyàn ni. ara àkọ́tà sọ nìyẹn ṣẹ́rí gbogbo yín pátápátá ó dọjọ́ tẹ bá tó rò pé nǹkan tẹ́ni yín ṣe ò dáa ẹ jẹ́ ká come out ó ṣe wá lórí lóòótọ́ ṣùgbọ́n tó bá jẹ́ kó kọ́lẹ̀ tì mí. wow tó ẹ̀yin kọ́ yìí bí àṣà àwọn tí ń sọ̀rọ̀ rí ayé ọ̀rọ̀ Àgbàlá lẹ gbọ́ yìí o ọ̀rọ̀ ta mọ́lẹ́ gbọ́ Àgbàlá Gébú ọ̀rọ̀ rẹ̀ náà lẹ gbọ́ yìí ṣé gbọ́ nǹkan tó ṣe fún ìyá àbèjì ọmọ aráyé le ilé tọ́kọ́ fáwọn náà ń ṣe pé kò fún òwe lásán kọ̀kọ́ lé lórúkọ wọn ó túmọ̀ sí wípé gbogbo àwọn nǹkan tó ń ṣe yẹ ó fi ń develop ilẹ̀ rẹ̀ ni ó sì mọ̀ pé kò sẹ́ni tí ó gbé nínú ilẹ̀ yẹn fún 20 years kò sí ṣá ẹ ń bá gbé ń bẹ̀ tó bá dàgbà tó bá kú ń bẹ̀ kò sí ọmọ ẹnìkan tí ó wà jogún ilé níbẹ̀ wọn
sọmọ ìyá àbèjì ọmọ aráyé lè ní ọwà sọ pé òun fẹ́ jogún ilé nínú ọgbà Àgbàlá Gabriel àbọ̀mọ sún èbèbè àbọ̀mọ tí Muyideen ò tí ì bí ilé Muyideen bẹ́ẹ̀ Àgbàlá ò ní débẹ̀ for now 5 years to this time ọkàn yóò ti kú ń bẹ ọkàn bí ó ti kú ń bẹ ọkàn wo ti kú ń bẹ á ti yan Àgbàlá Gabriel nù kì í ṣe bóun gangan ṣe wà ní ìsìn ni ó ṣe wà ń gbà náà kò sí bóyá fẹ́ pákéjì ẹ̀ tó kò lè méèkì ẹ̀ débẹ̀ mọ́ Kennedy tó fi rí bẹ́ẹ̀ Yorùbá tá à ń sọ̀rọ̀ yìí alẹ́ pọ̀ o aburú pọ̀ o bàbá ń tẹ̀lé èèyàn ń tẹ̀lé o bíran káàró òjìrè bá padà lẹ́yìn èèyàn bí ìgbà tọ́lọ́run bá padà lẹ́yìn èèyàn ni mo fọlọ́ ń búra bí ìgbà tọ́lọ́run bá padà lẹ́yìn èèyàn ni tán bá ń sọ pé ìwọ ni jọ torí Ọlọ́run máa wẹ̀yìn báyìí o máa wẹ̀gbẹ́ o lẹ́ẹ̀kọ̀ọ̀kan praises doesn't get into my head ká máa yìn mí ká máa pọ́n mi lé kì í wọnú ara mi ìtaní tí máa ń dúró torí mo mọ́ra mi pé mi ò gbádùn mi ọ̀rọ̀ mi yìí tẹ̀sí bí téèyàn bá ń tẹ̀sí o that is not my nature mi ni pé mo wà controversial by birth mo fẹ́ query nǹkan tẹ́ ń sọ mo fẹ́ query ń tó ṣẹlẹ̀ mi fẹ́ tètè gbà síbi tẹ́ gbà sí mo fẹ́ béèrè bó ló ṣe rí bẹ́ẹ̀ by birth bọ́lá ọba ṣe dá mi nìyẹn n sì pé ká wá sọ̀rọ̀ kan kí n tó dé.